ẹ̀yin èèyàn mi ẹ wò ìkìlọ̀ pàtàkì rèé fún ìyàwó Destiny Boy. Ìkìlọ̀ pàtàkì fún ìyàwó Destiny Boy. Àwọn èèyàn ti ń jáde lóríṣiríṣi wọ́n ṣàlàyé wípé àfi kí ọmọbìnrin yìí ìyẹn ìyàwó Destiny Boy pé kó yá múra sádùúrà rẹ̀ o, nítorí ọmọ tó bí fún Destiny Boy àti ogún Destiny Boy náà pàápàá pé àfi kí ọmọdé yìí kó yá múra gidi gan ni o. Ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò. Ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ tí subscribe ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ̀ ní orúkọ Jésù. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, bẹ́ẹ̀ lẹ ọ̀dẹ̀ ní fi gbé ọmọ sin o. Let her go and pray concerning that small child tó gbé dání. Kí gbogbo ègún tí ìyá bàbá ẹ̀ fi bàbá ẹ̀ rẹ̀ yẹn kó má bàa backfire lórí títí ẹ̀. Do you understand? Gbogbo ohun tó dẹ̀ sọ pé wọn náà ó máa ṣe é torí pé o gbowó torọ́ fún ẹ lówó torí gbà tó ráwo kó má bàa di wàhálà sínú ayé ẹ̀. What made this lady tẹ́ ń wò yẹn? Òun ìyàwó Destiny Boy Afeez Adésínà tó kú. Kí Ọlọ́run kó bá wa tẹ ọmọ yẹn sáfẹ́fẹ́ rí kó bẹ̀lẹ̀ fún. Àti gbọ́ gbogbo atótónu ògùn òru ló pa á, ó ṣẹ́fà ni, ó jẹ́ mọ́jèlé ni, gbogbo ẹ̀ láti gbọ́. Ikú na ikú, death na death. Whichever way ẹni tó bá kú láyé kò dira ẹ̀ mú. Sí rísí tí mo ṣe ní kẹ́ bá mi pé ọmọbìnrin yìí màá dẹ̀ wá sọ one or two things nípa sickness náà ni ó ṣe lẹ́yìn ìgbà tí mo bá sọ tí mo fi ọ̀rọ̀ tí mo ní fọmọ ìtàn. Sórí gbogbo tí ìyá ẹ̀ sọ yẹn as in ìyá ọkọ ẹ̀ ìyá Afeez gbogbo èpè tó ṣẹyìn gbogbo ètò ń sọ fún wa pé èmi kọ́ ni mo ṣe pé fọ́ìsì mi kọ́ irọ́ ni o. Irọ́ ni ìyá Afeez ń pa ìyá Destiny Boy pé nǹkan ló ń ṣe pé irọ́ ni. Do you understand? Gbogbo wa la mọ̀ pé irọ́ ni. And I'm very sure pé Ọlọ́run nìkan ló mọ̀ bí tí voice note yẹn ti jáde. Ó lè jẹ́ wípé ìyàwó ló fìbínú release ẹ̀ jáde nígbà tọ́kọ ẹ̀ kú pé èpè tó ṣẹ́ fọkàn lélẹ̀. Mi ò sí bẹ́ẹ̀ o tó pamọ́ sọ àwọn èèyàn ó hàn sọ lọ́hùn. Ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ yẹn my darling beautiful lady ibi tí mò ń lọ ni wípé tó bá kọjú sí ẹ kó ta tó bá kọ̀yìn sí ẹ kó ta tó bá kọ̀ nìkan tẹ́rọ ara ẹ̀ pa sí mi sí ọmọ tó gbé dání yẹn as long as tó bá jẹ́ Destiny n tí ìyá yẹn sọ n tó bàjẹ́ ti bàjẹ́ sórí n tí ìyá yẹn sọ ìwọ ni kò gbìyànjú kó má wá sí mo ṣe lórí ọmọ tó gbé dání o gbogbo ègún tó fọmọ ẹ̀ rèé kọ́mọ ẹ̀ tó kú n tó sọ sínú ayé tiẹ̀ náà pé o ò ní fún ọ̀kànbalẹ̀ tọ́jú ọmọ àkókò tí rí báyìí sí ló tọ́ dákùtòrí ọlọ́ṣẹ́ ẹni tí ó nírú ọmọ kékeré báyìí dání tọkọ dẹ́fù sanlẹ̀ lójijì tó kú as a young lady ṣé o fi ọ̀kànbalẹ̀ tọ́jú ẹ̀ bẹ́yẹn ṣé wàá rí bí ègún yìí ò ṣe wá ní continue ó wá kù sọ́wọ́ ẹ̀ àti tó bá lóbì you need to run kìtìkìtì katakata you need to wọ igbó àdúrà lọ láti lọ mú gbogbo ègún tó gbogbo èpè tó ṣẹ́ fún Afeez yẹn kó má generate kó má bọ̀ sórí ọmọ ẹ̀ àkọ́kọ́ gbogbo ohun tó sọ yẹn pé ò ní fọkànbalẹ̀ tọ́jú ọmọ the deed has been done ṣá eré kò dẹ̀ gbàdúrà eré tí mo ní kó sákòjú pé kò gbàdúrà lọ o má lọ fi kì í lọ pé àbí wọn ṣe ń sọ o má lọ máa wá ní tí ò sọnù káàkiri o àdúrà nìkan lòpó kírísítẹ́nì gbogbo bọ́kọ ẹ ṣe ṣètò gbogbo ṣe sáré tó lọlé babaláwo tó lọlé oníṣègùn tó ní special onífátán ló tó sí Port Novo at the end of the day ikú náà ló já sí. Are you getting what I'm saying? Ní ló fi máa mọ̀ pé ìgbọ́kànlé èèyàn asán ni Ọlọ́run nìkan ní dúró tíyàn tí ò kì í yẹsẹ̀ Ọlọ́run nìkan ló ń dúró tíyàn tí ò kì í fail. It's not pé bóyá nkìnní yẹn ló pa whatever tí ò bá wù kó pa the deed has been done ọmọ yẹn ti lọ sinmi bí yẹn náà ṣe sọ pé ó lọ sinmi ni ó ti lọ sinmi ìwọ tó kù láyé àtọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ni kẹ́ ẹ múra sí ọmọ ẹ kí ègún yẹn má bàa já lórí ọmọ ẹ because gbogbo awuriwo ń sìn you might not pay attention to it. So ìwọ ìyàwó Adésínà Afeez Destiny Boy tètè wọ igbó àdúrà lọ má jẹ́ kí èpè tí ìyá Afeez tó ṣẹ́ fọmọ ẹ má jẹ́ kó já lórí ọmọ ẹ o. Pay attention to this. Many parents don't know ni wípé èmi ò sọ pé ẹ̀yin ọmọ kẹ́ ẹ má tọ́jú àwọn òbí yín o ọmọ tí ó bá tọ́jú òbí ẹ̀ ó fi àpò ìyà kọ́ ni ó máa jìyà. But ẹ̀yin tẹ́ jóbi tí ọmọ bá fún yín ní 500,000 tó bá establish ìyàwó ẹ̀ tó wò pé amọ́ mi ṣe bẹ́yìn kẹ́ẹ̀kan jẹun ní kẹ́ẹ̀kan you know oúnjẹ ọmọ kẹ́ẹ̀kan má jẹun ní tó fún yín 500,000 ní a particular time tó bá fún ìyàwó ẹ̀ ní 2 million pọ̀ kó fi establish kò tí ì pọ̀ jù do you know why? Ó ti bímọ fún torí irú ọjọ́ báyìí náà náà tẹ́nìtì bá ṣẹlẹ̀ gbá ṣe bẹ́yìn family bẹ́yìn ó ṣe gbógun lẹ̀ máa wá
ṣe bí business tó bá wà lọ́wọ́ títí ẹ̀ ṣe bí inú fi máa bá tọ́jú ọmọ tó ń bá bí tó fi sílẹ̀ lọ. That is why many people máa strive láwọn ọkùnrin tó bá gbọ́n wọ́n á gbìyànjú torí pé ikú òdòjọ́ àrùn òtòṣù kò sẹ́ni tó wù kó kú ṣùgbọ́n gbogbo wa náà la máa kú lọ́jọ́ kan. Many of them tó bá lè ronú deeply wọ́n wọ́n pé instead káwọn máa fowó ṣe láòláò jẹ́ káwọn establish ìyàwó olóríire ìyàwó gidi ni mò ń sọ torí tiẹ̀ pé tó mọ tó ṣe o jẹ́ káwọn establish ẹ̀ because ọmọ àwọn tó gbé dání tẹ́ni tí ì bá ṣẹlẹ̀ òun ló owó tó ń bá fún tó fi ṣe business tó fi tọrọ di kọ́bọ̀ yẹn òun ló fi máa take care ọmọ òun ẹ̀yin family máa wá gba property ni bẹ́ẹ̀ ni ẹ̀yin family ó kẹ́ ńgbà tí Mohbad kú ń sìn ṣé bàbá Mohbad fún Cynthia ṣó fún ní $1 wípé kò fi tọ́jú Liam ṣé bí ariwo tó pa ni pé ọmọ òun kọ́ ṣé ìsìn ó jẹ́ kó mú anything nínú property Mohbad no now because case ṣì wà lórí ẹ̀ but tó bá jẹ́ pé establish Cynthia tí Cynthia ní iṣẹ́ títí ẹ̀ tó ń ṣe steady nígbà tó wà lọ́wọ́ Mohbad tó bá establish ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ níṣẹ́ tó ń ṣe steady mi ò rí kọ́ọ̀tù tó máa sọ fún yín pé kan lọ gba ṣọ́ọ̀pù yẹn lọ́wọ́ ìyàwó ẹ̀ torí pé gbọ́mọ dání ó máa fi máa tọ́jú ọmọ at least for the first 6 months tọkọ ẹ̀ kú kò ní kọ́kọ́ ráre ná a sì máa kọ́kọ́ rí nǹkan máa jẹ máa mu kó tó máa gbọ́ bùkátà lórí ọmọ do you understand so tí nǹkan bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa kọ́gbọ́n ẹ̀yin ọkùnrin ẹ máa try obìnrin gidi tọrọ yín bá yé tó yé ẹ̀yin ọkùnrin gidi obìnrin gidi mò ń sọ o ní sọ àwọn olórí burúkú aládàáwò obìnrin tẹ́ fún lówó tí mo fi ra aṣọ o mo fi ra gold o no tí ẹ bá ti rí pé ẹ ní obìnrin tọwọ́ ẹ̀ jí tó dẹ̀ mọ tó ń ṣe ẹ establish ẹ nítorí pé tẹ́ ẹ bá kú lé ní wàhálà ìtàlá gbogbo property yín wọn á gbà lọ́wọ́ ẹ business yẹn nìkan ló likely kó kù fún ìyàwó yín láti fi tọ́jú àwọn ọmọ yín ṣé gẹ́ẹ̀tì tí mò ń sọ sí ẹ dẹ̀ bá mi ṣe àì ẹ jẹ́ kó kan lára. ṣé ọmọ tẹ́mi kan fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín ni wípé according to the story wọ́n ní mọ́mí Destiny wọ́n kó àwọn ọmọ yẹn lẹ̀ kan fi lọ́ngbà yẹn àbí ìgbà wo gangan náà wà padà dé. ó padà wá kó wọn ìgbà tí Paso wá sílé ló mú Destiny lọ sí Èkó. Paso wá sáyé tọrọ ń bí. bẹ́ẹ̀ ni ó wá ṣeré fún wọn ní kọ́ńpró lọ́mọ yẹn náà lòun fẹ́ kọrin bọ́mọ yẹn ṣe kọrin tí Paso náà ọmọ ta lélẹ́yìí òun fẹ́ máa mú lọ Paso fi mú lọ sí Èkó ìgbà tó mọ yẹn dẹ́kọ̀ tó gbúrò ọmọ yẹn ló di pé wàá lọ. lọmọ yẹn fi gbalé ló fi ń lọ sọ́dọ̀ ẹ̀ pé òun ò fẹ́ kí àwọn ẹbí kankan mọ̀ ó ti jẹ́ èèyàn kọ́ má bàa kó ba Láìtòrò. lẹ́yìn ìgbà tí Paso wá ṣòkèsì ẹ̀ Láìtòrò mi tí Paso mú lọ sẹ́kù nìyá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá lọ. ló ṣẹ̀ wá lọ. láti gbogbo ọdún tó ti filẹ̀. tó ti fi sílẹ̀ kò wá o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló dà sílẹ̀ fún bàbá wọn. èjì wo ni Destiny dẹ́kọ̀ èjì wo ni Destiny wà nígbà tí Paso wá ṣeré ní Ayétòrò ń bí tó fi mú lọ sẹ́kù. kò lè ju bí 7 years lọ. ó mì pé ọdún 4 nígbà tí tíyàwó kó wọn lẹ̀. ló ṣe lọ síbẹ̀ ló ṣe wà lọ ló ṣe sọ́ọ̀dì ló ṣe sọ́kọ́ ọmọ òun ni nígbà tó dé èèyàn tán. àwọn ẹbí tó dà wọ́n lẹ̀ fún kò jẹ́ káwọn yẹn mọ̀ mọ́ pé kọ́ má bàa pa. ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Títílayọ̀ ni mí. ẹ ṣe àdúpẹ́. kọ́ mi ní Oore-Ọ̀fẹ́ Adésínà. ní ọ̀rọ̀ Destiny wọ́n ilẹ̀ lè sọ fún wa kí lè mọ̀ nípa ẹ̀ díẹ̀ nínú ẹ̀. ẹ ṣeun nǹkan tí mo mọ̀ nípa ọ̀rọ̀ Destiny ni pé ìyàwó ni mo jẹ́ adẹ̀jọ́ gbé ìgbà tó wà ní kékeré àjọ gbé pẹ̀lú bàbá máa ń lọ iṣẹ́ l'Abẹ́òkúta tí wọ́n bá ń lọ torí gbogbo obìnrin ló tọ́ ó ti yé yín bí àwọn àbúrò bàbá ẹ̀ ṣe tọ́ àwọn ìyàwó ilé náà àtútọ́ tí wọ́n bá ń lọ wọ́n máa fi sílẹ̀ wọ́n máa lọ ṣiṣẹ́ l'Abẹ́òkúta tí wọ́n bá dé tí wọ́n bá lọ bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn ó máa bọ́ sí ìgboro á lóun fẹ́ kọrin ó dẹ̀ ní àwọn káńfàsì kan lọ́wọ́ ó máa nù ó máa múra ó máa múra á lóun fẹ́ lọ kọrin o ẹ máa jẹun ní ìṣẹ́ má wọrí o ọmọ ayé ń lọ nìyẹn o ó dẹ̀ máa lọ ó máa lọ kọrin àwọn boys ti mọ̀ ibi táwọn boys bá pọ̀ sí wọ́n máa pè é yà ni á dẹ̀ kọrin ó dẹ̀ bẹ̀rẹ̀ láìfẹ́ láti kékeré ìgbà tó yá mo rò pé ní ọjọ́ kan wọ́n wá ṣe ìkómọ wọ́n wá ṣe márèjì ní ìsàlẹ̀ àràbà ní àdúgbò bílé wa ló bá ní òun bọ̀ òun fẹ́ débi márèjì yẹn bó ṣe lọ nìyẹn lílọ tó kàn lọ akàngbóhùn òun tó ń kọrin ni ìyàwó bàbá ẹ̀ bá ní mọ́mí Bólú Destiny ló ń kọrin yẹn mo nírọ̀ ni ẹja débẹ̀ tàbá sún gìrìgì nínú ilé tàbá débẹ̀ pátá débẹ̀ ó jó òun ni àtìgbà yẹn ló sì bẹ̀rẹ̀ orin kíkọ ìgbà tó yá àbúrò bàbá ẹ̀ wọ́n wá mú ó ti yé yín àbúrò bàbá ẹ̀ wá mú lọ sí kwampe ẹni ẹni ID ẹni yẹn kú ní ọdún tó kọjá lẹ́ni yẹn kú ìdúntà ó dà pé ó ti fẹ́ pọ́dún méjì báyìí. wọ́n sọ pé Paso ló ti wá mú ní. Paso ní ó ti jẹ́ ìgbọ́n mi àbúrò bàbá ẹ̀ yẹn ọdún ẹ̀ ló wà lọ́hùn ṣe pé Paso òsàlẹ̀ wálé wá mu ẹnìkan ló ṣá máa mú lọ ọ̀hún bó ṣe jẹ́ ní ọdún àbúrò bàbá ẹ̀ yẹn ló wà mọ́ tán bá fẹ́ lọ ṣó bóyá wọ́n fẹ́ jọ lọ ṣó àti Paso ẹni yẹn ló ń tọ́jú ẹ̀ ó ti yé yín. àjọṣe ọ̀rọ̀ ti wà lẹ́wọ̀n àtàrin Paso ńgbà tó wá ń bí ọ̀dọ̀ bàbá ẹ̀ náà ti wá mú lọ́rùn ló mú lọ́rùn. àmọ́ ọdún àbúrò bàbá ẹ̀ yẹn ni ó wà òun ni ó mọ́ nítò ẹ̀ ló fi bẹ̀rẹ̀
èmi ò dẹ̀dẹ̀ bá ìyá ẹ̀ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó yà wá lẹ́nu nígbà tí àgbúrò òkú ẹ̀ dípò kú torí láti ìgbà tí ó ti lọ yẹn bóyá ó wá ìtòrò lẹ́ẹ̀kan ṣo ó wá ṣe play fáwọn ọmọ ẹlẹ́ran ní bárékè. ìyẹn Destiny ìgbà yẹn lèmi ti fojú kan gbẹ̀yìn àfi bá àdẹ̀ ṣe ń gbúrò pé wọ́n ti jọ ń ríra wọn àtìyẹ́ wọ́n ti jọ wà papọ̀ àtìyẹ́ ìrìn jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ jọ máa awuyewuye táwa ń gbọ́ ok now n tẹ́mi kan fẹ́ bèrè ni pé àtìgbà tọ́lọ́run ti tẹ́yìn mọ́ ìpọ́lọ́run ti ń dá Destiny lóhùn ṣé Destiny tọ́jú bàbá ẹ̀. ṣé Destiny torí àwọn àgbọ̀ pé wọ́n ní Destiny ra mọ́tò fún bàbá ẹ̀ bí a bí 3 weeks sí ìgbà tí ó kú ṣóòótọ́ ni àbí. Destiny ò ra mọ́tò fún bàbá ẹ̀ ṣé ẹ gbọ́ mi kò ra mọ́tò fún bàbá ẹ̀ bàbá ẹ̀ ṣì ń ṣe ọ̀kadà tì náà ẹ sì ń gbọ́ mi bàbá ẹ̀ ṣì ń ṣe ọ̀kadà tì náà tó bá ra mọ́tò fún bàbá ẹ̀ bàbá ò tún ní máa lọ Abẹ́òkúta lọ ṣọ̀kadà ẹ sì ń gbọ́ mi bàbá ẹ̀ jẹ ìyà púpọ̀ tí wọ́n bá sọ pé abiyamọ ń jẹ ìyà akamọ́ jẹ bàbá ìyà lórí ìyà sísì ẹ sì ń gbọ́ mi bó ṣe ń dun anybody bó ṣe kú ìtọ́ra àkàmọ́ ò tí ì jẹ nǹkan kan nínú ayé. ṣùgbọ́n a gbọ́ pé ìyá Destiny fi Destiny lẹ̀ fún bàbá Destiny ṣé ààrẹ ni sọ nínú tọ̀ fún Destiny pé ìyá ò tọ́jú ẹ̀ kékeré ni. ó mọ̀ nígbà tí àwa ìta wà ń bẹ ṣì máa ń sọ nípa ìyá yín ò tiẹ̀ wà torí mi ò rí ìyá wọn kó wá wò wọ́n rí pé kí ìyá abiyamọ kó tiẹ̀ dà kán kó wá wo ọmọ ẹ̀ àmọ́ ẹ̀mọ̀ kò sọgbọ́n ọmọ ìgbà tọ́mọ ti dàgbà tó ti gbọ́njú wọ́n ṣàpìtàn pé ìyá ẹ̀ bàbá òde lè léyà ńgbà tí ìyá ti ń wá kò sá ṣeé ṣe ìgbà tí òun ṣàwọn nìkan ṣe wọ́n bí. ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ní Oríọ̀fẹ́ Adésínà. báwo lẹ jẹ́ sí bàbá Destiny. ìyàwó ẹ àbúrò wọn. tí wọ́n fẹ́ lẹ́yìn ìgbà tí ìyá Destiny lọ. ìyàwó àbúrò wọn ni mo. ok ìyàwó àbúrò wọn ok ẹ ṣe. Ìsì jẹ́ ọmọ bíbí Abúlé Adésínà so yọ̀gá ni wá so ó gbé ọ̀dọ̀ mi ní 2009 ní bàbá ẹ̀ mú wá so wọ́n wá mú kúrò ní 13 so gbogbo ìgbà yẹn ó máa lọ máa ṣe angolo tí á dàlú wá fi ṣèlú wá kọrin lọ tó bá dé anímọ̀ mi owó tí mo parí o ẹ gbà ó Ọlọ́run á kú gbé mi débi sí mò ń lọ so wúmà kan wà ìyàwó ẹ̀lẹ́kú wọ́rọ́ ọ̀dọ̀ wọn ló ti máa ń lọ ṣeré bọ̀ nǹkan tó kàn wá jẹ́ ìbànújẹ́ fún mi nínú ẹ̀ ni pé kọ́ lọ́ má gbé ìbànújẹ́ bá wa mọ́ tán ní òkú òru ń ṣàṣìṣì kò sí nínú fámìlì wa rí o mi ti ẹ̀ gbọ́ orí láyé mi débi pé abuké àwà bí kinní kan mi rí rí so nǹkan tó kàn dùn mí ni pé àkàmọ́ lọ̀rọ̀ yìí dùn mí fún jù torí bọ̀dá mi tán bá lọ síbi iṣẹ́ máa lọ gọ̀kadà l'Abẹ́òkúta wọ́n á mú ọmọ yẹn wọ́n á fi lọ́sìn síbí ìbà ìlẹ́nu wọ́n á mú síbí lọ́la tán bá ṣiṣẹ́ tán wọ́n á gbàbẹ̀ yẹn wọ́n á mú wọ́n wá fi sílẹ̀ wọ́n á tún mú lọlé wọ́n á tún mú lọ so ìrìn àjò yẹn kò jẹ́ kí ìgbé ayé tó ṣe kinní kó wà so ìgbà tọ́lọ́run tún wá ṣàjà ṣe tọ́lọ́ ń gbé ọmọ ìlọ́wọ́ sókè ní gbogbo ìdààmú wàhálà ìtàn wáyé ọ̀dà mi ló ṣàánú lójú mi. ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ṣé àkàmọ́ tèmi kan máa bèèrè lọ́wọ́ yín according to the story a gbọ́ wípé méjì ni àfíìsì ní ẹ̀gbọ́n àbábúrò lóbìnrin ní àsìkò tíráyà yẹn tí àfíìsì ń dàgbà bọ̀ níbo lẹ́gbọ́n ẹ̀ wà àbábúrò ẹ̀ yẹn. ẹ̀gbọ́n ẹ̀ yẹn náà ọ̀dọ̀ ya bàbá wọn lòun wà tó ń gbé kiri so rọ́dí àti ibi tí wọ́n bí ilé àfíìsì yẹn òun rákòrò lọ́wọ́ ní bọ̀dá mi lọ gbé yẹn fún nani nígbà tí yẹn fi sílẹ̀ nígbà yẹn nani náà gbé yẹn fún l'Abẹ́òkúta so àṣìṣì yẹn ló kéré tán bá lọ bí iṣẹ́ tán bá rí ibi fi sí wọ́n á gbé yẹn lọ́kadà síwájú wọ́n á gbé lọ tán bá dé ọ̀hún yẹn ó lè jẹ́ bí àwọn ẹlẹ́ja aláfẹ́ ń wá wọ́n á ní kó wà lọ́dọ̀ wọn kó máa ṣeré táwọn bá rí ibi fi sí tán bá ń bọ̀ wọ́n máa gbé ṣùgbọ́n nǹkan tí màá sọ ni pé Ọlọ́run á bá mi kún yín lọ́wọ́ nǹkan ò ní ṣe yín irú eléyìí ò ní kàn yín àwọn tó bá ba lọ́wọ́ nù àwọn ni ó lọ kàn ṣùgbọ́n àkàmọ́ ní ìdìtọ́jú o nǹkan ṣe sì ṣàwa ẹbí náà ṣùgbọ́n àdúrà tá a máa ṣe ni pé àní ríru eléyìí ní fámìlì wa mọ́. ẹ ṣe àdúpẹ́. mọ́mí ẹ̀jọ̀ ìgbà tí ẹ ń ṣe àkíyèsí nígbà tí nǹkan ń ṣẹlẹ̀ ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ tí ẹ gbé lára ẹ pé láti lè jẹ́ kí àwọn nǹkan yẹn kó dákun lórí ọmọ yẹn. bíi ti báwo sá. bíi ti àwọn nǹkan tó ń tẹ́ ni pé kò ṣe tó padà wọ́n ṣe. kò ṣe o ìgbà tán ló sì kì í yẹn mọ̀ páwọ̀ òjọ gbé ayé tòròǹbí lèmi ń gbé. kò dẹ́sẹ̀ bí kan tó wà lọ rárá. mi ì mọ ibi tó ń gbé. màmá ò ṣe ẹ mọ ibi tó ń gbé rárá ìyá ò jẹ́ kí wọ́n mọ ibi tó gbé. mi wà láì mi mọ ibi tó ń gbé mi ì parọ́ mi mọ ibi tó ń gbé. so màmá ò jẹ́ kí màmá ò jẹ́ kí kẹ́ ẹ rí ni. yóò jẹ́ kẹ́bí kan mọ ibi tó wà pé kí wọ́n má bàa kó ba láì tòrò ó tún wá rí ọmọ yẹn tún kó tún pé dáàdì ẹ̀ pé aṣọ tọmọ yẹn wọ̀ tó fi kú kọ́ bóun gbọ́ kọ́ bóun fi ṣọwọ́. ẹ̀wẹ̀ jábọ̀ sórí ìyá yìí ẹ jọ máa ní èdè kúkúrú ẹ kà bá wa sọ nǹkan kékeré tẹ́ mọ̀ nípa bí Destiny bó ṣe ń dàgbà sókè àwọn nǹkan tójú ẹ̀ rí níwọ̀n bá torí ẹ sọ́nà ọ̀rọ̀ yín ní ìsìn pé nígbà tó wà ní ọmọ ọdún 3 ni mọ́mí ẹ ti gbé sílẹ̀ tí wọ́n ti lọ so kí láwọn nǹkan tẹ́yìn mọ̀ nípa ẹ̀kọ́ tó di wípé ó wá di pé ó bẹ̀rẹ̀ orin tẹ́fi sọ wípé àgbẹ̀ tẹ́fi níwájú ilé yín ló ti ṣe first show ẹ̀
so báwo lẹ kí ni no kò ní pẹ́ kí lẹ. bẹ́ẹ̀ rí ìwọ̀n tèmi mọ̀ pẹ̀ ní wípé kí lẹ́mọ̀ obìnrin lèmi ilé ọkọ ni mo wà àwọn tí wọ́n jọ jẹ́ tìyàlé tìyàwó àwọn ni àwọn ni wọ́n tún mọ́ ní ìtò ẹ̀kì títí torí nígbà tí ìyá ẹ̀ gbé sílẹ̀ àwọn tí wọ́n ń tọ́ rè lọ́mọ ọdún mẹ́ta yẹn ní ọmọ ọdún mẹ́ta yẹn ìyá bàbá ẹ̀ ló tọ́jú ẹ̀ títí torí ìyá bàbá ẹ̀ wà ìyá bàbá ẹ̀ ti wá kú nígbà tí ìyá bàbá ẹ̀ kú àwọn tó tún tọ́ títí tí wọ́n ń dà pọ̀ mọ́mọ́ tọ́ni tí wọ́n ń tọ́jú ẹ̀. ẹ ṣe àdúpẹ́ ó yá. pé báwo fẹ́ kọ́lé báwo olóhùn ò kọ́lé pé bẹ́ẹ̀ tó fẹ́ ra lé ní bóun bá ti máa kọ́lé bẹ́ẹ̀ tó kọ́ ìṣòfò kọ́ fẹ́ ra lé náà ni ọ̀dẹ̀ nǹkan tí mi kàn wọ́n ni pé nípa ọ̀rọ̀ mọ́tò ìgbà tó kú tó láti yẹ̀ ń gbọ́ pé ó ti ra mọ́tò pé wọ́n ní dírẹ́fà tó ra mọ́tò tó gba gbé mọ́tò yẹn wá bóyá ó jẹ dírẹ́fà yẹn lówó nìyẹn tó fi dá mọ́tò padà síbi tí wọ́n ti rà tó nǹkan tí mo gbọ́ nípa ìbàbá ẹ̀ ló dẹ̀ ṣàlàyé fún mi bẹ́ẹ̀ wọ́n jọ wà pẹ̀lú bàbá ẹ̀ ní gbogbo táǹgbà yẹn. kí lè sọ nípa ti màmá ẹ̀ tó jẹ́ pé wọ́n ní pé ó dàbí pé kò sí ìtọ́jú tó fún níwọ̀n bá tẹ́ ẹ mọ̀. ṣé fún Destiny àbí màmá tó bí. ẹ rí mọ̀mọ́ ẹ̀ náà ẹni tó bá jìyà lórí ọmọ á mọ nẹ́ẹ̀sì tó kàn pé láti gbégbèsè ọmọ òun ò jìyà lórí ọmọ ó kàn wò pé ọmọ yìí jẹ́ sáà ó ló ti dúró ọmọ torí ọmọ ọdún mẹ́ta ni Destiny wà tó ti ìyá ẹ̀ ti gbélé sá lọ tó tó di pé bàbá ẹ̀ rí títí kọ́ ọmọ ẹ̀ tó wá débi tí ó di yẹn tó wá di pé ọlọ́jọ́ dé sí i nípa pé bóyá gbogbo nǹkan tó wọ́n ń ṣe ló ń ṣe pé òkú òru ń ṣe àbí ó ní òkú òru ló ti tọ́ òkú òru tó ṣe ọmọ yẹn ẹ̀ẹ̀kan ṣo ni mo rí tó ṣe rí tó dẹ̀ tí wọ́n dẹ̀ tí kíni ẹ bẹ̀rẹ̀ sí bóyá kò mọ̀ ẹ̀ kú bóyá 3 days ẹ mọ̀ bóyá òkú bá ń ṣe yàn aṣáà ti máa ṣe láti kékeré láti àlọ́ ìṣèkò mọ́ ọmọ yẹn ní ìsìn bóyá bóyá ó ṣèlú lọ́dún kan díẹ̀ ni nísìnyí tó ṣèkò láti àyè gbogbo àbí kó jẹ́ pé bí ọdún kan ìkọ́mọ́dé kọ̀tọ̀ la yẹn kíni ẹ bẹ̀rẹ̀ sí kó tó di pé wọ́n ń gbé káàkiri gbogbo ilé aláwo ilé onífá ilé oníkankan tán lọ yìí ìyá ẹ̀ ló mú káàkiri gbogbo ìrìn àjò yẹn tó ti yé yín nígbà àjò tí mi mọ̀ kàn wọ́n pé ìyá ẹ̀ ṣe ni pé bóyá kọ́mọ lè fẹ́ràn àbí kinní kan tó ti yé òun ni bẹ̀tẹ̀ àwọn ò lè fẹ́jú sí gbogbo nǹkan yẹn torí lóòótọ́ ọmọ ẹ̀ ní a lè bá wa tá a jẹ́gbọ̀n bàbá a lè fẹ́jú sí lẹ́yìn káwa máa wo ọmọ yẹn lókè báwa ṣe ń gbúrò òkè yẹn lókè yẹn inú ìta yẹn àwa ń dùn sí ni kó tó wá di pé bó ṣe yẹ bó ṣe yẹ. àìsàn yẹn ti ń ṣe tẹ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́lẹ̀. kò ṣe é tẹ́lẹ̀ rárá kò ṣe rárá àti rárá àìmọye ìgbà tó wá play ní àdúgbò mi àìmọye ìgbà tó wá play lábòrú àìmọye ìgbà tó wá play nílùú Ayétòrò náà kò ṣe é rí a ní kò mọ ẹ̀kọ́ tó la bóyá ọmọ yẹn sọ̀rọ̀ pọ̀ ọmọ ọdún kan báyìí ìkómọ̀kù ọ̀tún la lọ kíní yẹn bẹ̀rẹ̀ sí táwa mọ̀ ìpè kíní yẹn ṣe ìkómọ̀kù ọ̀tún la ni. dídé bíi tá a máa dé bí sìn yìí àtàwọn èèyàn ń sọ̀rọ̀ a ní pé bọ́yẹn ń sọ̀rọ̀ nípa ìyá ẹ̀ gangan kò dùn mọ́ àwọn èèyàn tó wà ń bí nínú ṣé ìyá ẹ̀ ò tọ́jú ẹ̀ rárá ni àbí ìgbà tí màmá wù ó burú jáì fún. kò tọ́jú ẹ̀ àti pẹ̀lú bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ bẹ́ẹ̀ sọ pé bóyá tọ́jú àbí kò tọ́jú ẹ̀ tàbí kẹ́hìn bá wà aṣọ àsọdùn lókù ẹ wọ ìpè tó ti yẹ ẹ̀ṣẹ̀ lórí fóònù ṣáàbí àmọ́ kọ́lé máa yẹ kó máa ṣẹ́ ẹrú ẹ̀ fọ́ọ̀mù ẹ̀ àdúrà àtẹ̀yàn gbogbo èèyàn gbà pé kí kọ́mọ òun lókìkí iṣẹ́ 100 million kí wọ́n gbé fọwọ́ kọ́mọ òun gbà bí 500 million ní gbogbo àdúrà àtẹ̀yàn gbà òun sọ pé bí gbogbo èèyàn bá ń gba bí gbogbo eléré bá ń gba ṣó 101 million pẹ̀lú agídí ni wọ́n máa fi 50,000 bí ọmọ káàdì táwa lè gbọ́ abẹ́bẹ́ ló máa gbọ́rú ẹ̀ tí ò ní ṣépè so ìyá ẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àgẹ́sì ìyá ẹ̀ mi ò bá wọn wí o because bẹ́ẹ̀ mi tó ń mú sọ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé obìnrin tó bá jìyà lórí ọmọ àmọ́ nẹ́sìn pé ajẹ́kọ̀ọ́ ibi tọmọ ìdè yìí jẹ́ kí n kọ́mọ ẹ̀ tó tẹ̀síwájú ló dáa jù bẹ̀tí nígbà tí ó jìyà lórí ọmọ kọ̀ọ̀fẹ́ òun kàn jẹ oúnjẹ nǹkan tí ó jìyà fún lóúnjẹ tó ń jẹ so nǹkan tí borí ń bẹ̀ nìyẹn. bàbá olórí la máa forí fún ẹ gẹ́gẹ́ bí ọkọ sí ìyàwó ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀yin gan gbé tẹ́ pé kò jẹ́ pé ó padà já sí ohun tẹ́ ẹ fẹ́ ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀yin kọ̀ọ̀kan gbé láàrin nígbà tí ẹ fojú rí àwọn nǹkan yẹn. kò sí gbèsè kan tí àwẹ̀ṣẹ́ rí ìkòtè tó bá pèèyàn sí èèyàn máa dá sí ọ̀rọ̀ Nàìjíríà wà yà ó dẹ̀ burú àlè sọ́kọ́ bóyá torí bá jẹ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó ẹ̀gbọ́n bàbá ọmọ yẹn káwá sọ pé gbogbo nǹkan tó bá ti ń lọ láàrin wọn là máa fẹjú sí. ọmọ yẹn ló dé wá kò dẹ̀ sọ pé bàbá ẹ ṣe àwọn ìrànlọ́wọ́ kan fún mi rárá ń bẹ̀ rárá. tó bá nídìí help pé bóyá a fẹ́ lọ sílé àná mi tàbí ó nídìí pé ó fẹ́ nídìí kankan ṣá pé bóyá bíi introduction àbí bíi ìkómọ òun ló máa pè wá ṣé ti yé ẹ pé gbogbo nǹkan tó ń lọ yẹn bóyá mo fẹ́ ṣe kíní kan ni kò fi yẹn tó wa létí àwọn náà dẹ̀rẹ́dì àti pé bóyá a fẹ́ máa fẹjú sírù nǹkan bẹ́ẹ̀ yẹn ètò bá sọ wùwọ̀n bá nǹkan tó ń sọ fún bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ń sọ díẹ̀ náà ni bàbá ẹ̀ ń sọ fún wa nù ẹ̀ pé bóyá gbogbo ẹ̀ náà ni so wọn bá ìbáyìí tábà lè fún bàbá ẹ̀ la máa fún pé bóyá máa pe ọmọ jókòó torí ìyá àti ọmọ wọn jọ wà ní ọmọ àti bàbá wọn jọ wà ní kò sí nǹkan tá a fẹ́ sọ ní àárín yẹn pẹ̀lú ẹ̀
ẹ ṣe kan so níwọ̀n bá nǹkan tẹ́ ẹ mọ̀ tí mo mọ̀ nìyẹn, nǹkan tí mo mọ̀ ọlọ́run bá máa bá àforíjì wọn lágbára náà lè rí àtẹ̀yìnkù mọ́ lágbára ọlọ́run èyí tó tún dá ògo mi àtúnjáde nínú ẹbí ẹ ṣe tán bàbá orúkọ ẹlẹ́kan sí. orúkọ mi ni Yẹmí Adésínà. sí ẹ̀gbọ́n sí. mo jẹ́ ẹ̀gbọ́n fún bàbá Destiny. ẹ ṣe kan sá. ẹ̀yin tèmi ọ̀rọ̀ rẹ o tẹ́ ẹ bá wo ìgbésí ayé Mohbad àti ìgbésí ayé Destiny Boy ẹ rí i pé ó jọra wọn o mo wá fi àkókò yìí pé gbogbo àwa òbí gbogbo abiyamọ tí kì í ṣe abiyagba ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀ ká jọ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ tún bá mi share fídíò yìí kí gbogbo àwọn èèyàn pátápátá kí wọ́n rí o. Kí ni mo fẹ́ sọ gangan nínú fídíò yìí ni wípé kò sí ìdílé tí kò sọ́mọ ológo kò sí ìdílé tí kò sí ọmọ ológo ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ analyse ọ̀rọ̀ Mohbad àtọ̀rọ̀ Destiny Boy. Tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ ẹ rí wípé ọ̀rọ̀ àwọn méjèèjì ìgbésí ayé wọn ó jọra wọn. Ìyá Mohbad ó fi Mohbad lẹ̀ Mohbad ń gbé lọ́dọ̀ bàbá Mohbad ni o ẹ rí tí Mohbad tó kọrin 10 years I no see mommy pé òun tún pé ọ̀dọ̀ stepmother no care ṣé ń gbọ́rọ̀ yẹn the same thing ló ṣẹlẹ̀ pẹ̀lú ìyá Destiny Boy àti bàbá Destiny Boy o ìyá Destiny Boy ó fi Destiny Boy lẹ̀ sọ́dọ̀ bàbá Destiny Boy ṣé rí i pé ọ̀rọ̀ tá à ń sọ ìyẹn rí i pé ó lágbára nígbà tó yá wọ́n ní ìyá yìí ò wẹ̀yìn wò according to nǹkan tá a gbọ́ bẹ́yìn náà ṣe wò ó nínú fídíò yìí mo tún sì máa fi fídíò yẹn náà lẹ̀ kí gbogbo wa ká tún jọ wò ó wọ́n ní ìyá yìí ò wẹ̀yìn wò ṣùgbọ́n nígbà tí Destiny Boy tó wá dológo ọmọ tán pé Destiny Boy bóyá òun ló wá yá lọ bóyá yá ló wá Destiny Boy lọ ṣé ẹ rántí ti Mohbad náà nígbà tí Mohbad náà wá ń dológo ọmọ tán ìyá Mohbad wá ìyá lọ o. Now ẹ jẹ́ kí n wá ṣàlàyé àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ká wá jọ analyse ẹ̀ káwa náà ká jọ fi ojú àgbà wò ká fi tí àgbà gbọ́. ṣé rí ìdílé tó bá ní ọmọ ológo ogun máa ń wà ń bẹ̀ nítorí pé kí ni àtogun àtògo àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. ṣé rí ìdílé tó bá ní ọmọ ológo ó ṣeé ṣe kí bàbá àtìyá nǹkan tó máa fa ìjà ló máa wáyé láàrin bàbá àtìyá o nítorí pé kí ọmọ náà kó má bàa lè fulfill destiny rẹ̀. ẹ máa wò ó tó bá pèèyàn ní Destiny Boy ó ti ní nǹkan tó ti rí o kan tó lè máa pèèyàn ní Destiny Boy nígbà tó máa pe Mohbad náà wọ́n ní ìlérí olúwa ṣe ti ń rí that is àwọn òbí gangan fúnra wọn ó ti máa ní nǹkan tó rí lára àwọn ọmọdé yìí tó fi máa mọ̀ pé ọmọ ológo rèé. ibi tọ́mọ ológo bá dẹ̀ wà tí bàbá àtìyá bá ti jà ayé ọmọ ológo máa ń polúkúrúmuṣu ó máa ń mẹ́hẹ̀ ni o nítorí pé kí ni bàbá ní àyè tiẹ̀ ó ní róòlù tiẹ̀ tó yẹ kó play ìyá ní róòlù tiẹ̀ tó yẹ kó play o táwọn méjèèjì bá jọ wà papọ̀ tán bá bójú tọmọdé yìí tí wọ́n gbàdúrà papọ̀ pẹ̀lú ọmọdé yìí ó ṣeé ṣe àwọn ọmọ ológo yìí kí nǹkan kan aburú kó má ṣẹlẹ̀ sí wọn. tẹ́ ẹ bá wo gbogbo àwọn ọmọ tó lógo pàápàá jùlọ àwọn tó ń kọrin ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mi ò fẹ́ máa dárúkọ ọ̀pọ̀lọpọ̀ bíi 80% nínú wọn ni bàbá àtìyá wọn ti jà. ṣé wá rí ibi tí mò ń lọ ni wípé ẹ wo orí ọmọ tó ní wọn ti jálẹ̀ látọdún mẹ́ta. ẹ mọ̀ pé àwọn kan wà tá à ń pè ní arógo ṣáájú ológo tí ń ba ògo jẹ́. tírú ibi tọmọdé yìí ti ń ṣeré kiri wọ́n lọ́kadà ni bàbá ń gùn bóyá bàbá ti wá gun ọ̀kadà jáde lọ ọmọ máa ṣeré kiri àdúgbò ọmọ tí ọmọ ní Yorùbá bọ̀ wọ́n lé ọmọdé ò mọ́lé olódì bóyá bí tọmọdé yìí ti ń ṣeré kiri àwọn arógo ṣáájú ológo tí ń bọ ògo jẹ́ tó ti ríràwọ̀ ọmọdé yìí ó ṣeé ṣe kọ́fì nǹkan kan ọmọdé yìí o nítorí pé tẹ́ ẹ bá wo bí ìyá Destiny Boy ṣe sọ̀rọ̀ kì í ṣe pé bóyá ògún òru àbí kíná ló pa ọmọdé yìí kì í ṣe pé bóyá ó ti ń ṣe ọmọdé yìí tẹ́lẹ̀ o ṣe mọ̀ kò ń ṣe pé ó ti ń ṣe tẹ́lẹ̀ ìgbà kan ló bẹ̀rẹ̀ ta ló mọ bí tọmọdé yìí ti rí àìsàn burúkú tó ṣe títí tó jẹ́ pé òun lọ́nà pé ó padà gbẹ̀mí ẹ̀. ṣùgbọ́n ká ní pé ìyá ò fi lẹ̀ ni bóyá bàbá ibi tí bàbá bá ti gọ̀kadà lọ ìyá bá mójútó ọmọ nílé ta ló mọ bí tọmọdé yìí ti rí àìsàn burúkú àìsàn gbẹ̀mígbẹ̀mí ṣèbí torí pé bàbá àtìyá ò sí pọ̀
òun ni èṣù ló ṣe ráyè wọlé sídìílé wọn tó fi mú ọmọ ológo lọ. àríkọ́gbọ́n leléyìí o fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. mi ò sọ́pọ́ọ̀tì kọkùnrin máa na obìnrin, ṣùgbọ́n tó yẹ ọkọ ẹ ò bá náà ẹ bá torí pé ọkọ tiẹ̀ ò tí ì lówó, bóyá ọkọ ẹ ò lówó ló ṣe fẹ́ fi í lẹ̀, àbò wò pé ìwọ lo ní chẹ́ǹjì lọ́wọ́ tó sì ń fún ọkọ ẹ, wá wò pé bóyá ayé ọkọ ò lè dá, ò wá fọkọ ẹ lẹ̀ tó dẹ̀ mọ̀ pé ẹ lọ́mọ ológo. jẹ́ kí n sàn kọ́kọ́ fún ẹ, nǹkan míì máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì. ẹ jẹ́ kí n ṣàlàyé báyìí kí gbogbo wa kájọ gbọ́. ìgbà míì wà ọ̀tọ̀ lẹni tí àwọn arógo ṣáájú ológo gbogbo jẹ́, ọ̀tọ̀ lẹni tí wọ́n fẹ́ attack, ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé tá a bá attack àwọn òbí ọmọ gangan torí ọmọ wọ́n lè máa fìyà jẹ òbí pé tí kò bá wà convenient fún òbí mọ́, àwọn méjèèjì wọ́n á yà lọ́tọ̀ọ̀tọ̀, àwọn á lè ráyè báyé ọmọ ológo jẹ́. mo wá fàkókò yìí rọ̀ yín gbogbo ìyàwó àtọkọ tẹ́ ẹ ti ń ṣàkíyèsí ọmọ yín, tẹ́ ẹ ti ń rí pé ó ní tálẹ̀ǹtì kan àbí míì, ẹ rí i pé tó bá yá ọ̀rọ̀ bí ìjà máa wáyé o. gbogbo nǹkan tẹ́yin méjèèjì bá faradà lọ́dọ̀ tẹ́ bá ń rí lọ́dọ̀ ara yín ẹ máa faradà, nítorí pé kí ni ogun tẹ́ ọkọ àtìyàwó ń jà tẹ́ ń wò yẹn torí ọmọ ológo tó fẹ́ wáyé ni o. ẹ lọ wo àwọn politician tá a gbọ́dọ̀ dárúkọ, ẹ̀yin náà mọ̀, tó jẹ́ pé ọ̀dọ̀ bàbá àtìyá wọn ti jà, wọn jọ wà papọ̀. ẹ lọ wo story àwọn ọmọ ológo lóríṣiríṣiríṣiríṣi, most of the time bàbá àtìyá wọn ti jà tipẹ́tipẹ́, àfẹnitọ́lọ́run bá kó yọ o. ṣùgbọ́n tá a bá rí ọmọ ológo tí bàbá àtìyá tí wọ́n parapọ̀ tí wọ́n tọ́, ìgbésí ayé tí wọ́n tún máa ń yàtọ̀. òun ni mo ṣe ń bẹ̀ wá, ṣé ẹ ti rí báyìí ìlérí olúwa Mohbad, Destiny Boy Asisi, ṣé ẹ ti ń rí wípé kínní yìí ọmọ ológo làwọn méjèèjì, ṣùgbọ́n tá a bá wò ó ìjà láàrin bàbá àtìyá ló fàyè lẹ̀. Yorùbá ní pé tógìrì ò bá lanu aláùgbá ò lè wọbẹ̀. now ẹ jẹ́ kí n wá fi fídíò yìí lẹ̀ láti confam gbogbo nǹkan tí àwọn èèyàn sọ, kẹ́ lè mọ̀ pé abandoned child lọmọ yìí lọ́dọ̀ bàbá ẹ̀. wọ́n ní bàbá ọlọ́kadà ni ó ti máa gun ọ̀kadà lọ, òun ò lè ráyè dúró ńlé bójútó ọmọ, bó tẹ̀ jẹ́ pé ó ti níyàwó míì. a dẹ̀ lè blame ìyàwó kékeré kò lè tọ́jú ọmọ ọlọ́mọ bí ọmọ títí ẹ̀, kò possible. ẹ̀yin náà ẹ wò bóyá bíi ti Destiny Boy, bóyá bíi tó ti ń ṣeré kiri àdúgbò, àwọn tó ti rógo ẹ̀ lọ́jọ́ iwájú wọ́n ti gbé nǹkan sọmọdé yìí lára. ìmọ̀ràn mi rèé, ọkọ àtìyàwó tẹ́ ẹ fẹ́ra yín, tẹ́ ti ń ṣàkíyèsí pé àwọn ọmọ yín yìí wọ́n ní tálẹ́ǹtì, àbí ẹ ti gbàdúrà ń bì kan ẹ ti rí kinní kan tó ń sọ fún yín pé ọmọ ológo lọmọdé yìí, ẹ jọ̀ọ́ ohun tó bá máa fa ìjà, tọkọ ò bá ti máa nà ẹ́ kó máa yọ ẹ̀sẹ̀ sí ẹ, má sá kúrò ńlé o tó bá jẹ́ torí owó ni. Yorùbá bọ̀ wọ́n ní obìnrin tí ò jèrè ọkọ ó di dandan kó jèrè ọmọ o. ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. ẹ má wàá gbàgbé bá a ṣe ń wo fídíò yìí lọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn, ẹ kílíkì lórí subscribe button yẹn, ọ̀fẹ́ ni subscription, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò dẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ẹ̀yin èèyàn mi ẹ wò ó, ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí o, àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa Destiny Boy gangan, nítorí pé awuyewuye lọ́tún awuyewuye lósì. àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í jáde, wọ́n ti ń sọ nǹkan tí ojú wọn rí àti nǹkan tí wọ́n mọ̀ nípa ikú ọmọdé yìí. anyway ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo àkájọ wò ó. ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọ̀fẹ́ ni o. ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, bẹ́ẹ̀ lẹ́ ọ̀dẹ̀ ò ní fi gbé ọmọ sin o. wà ń bẹ̀ kó tó tọ́ bẹ̀ ọ̀dọ̀ ẹ̀ tó fi láìkí ẹ̀ kó tó dín pé ó fún lẹ́ran, àìsàn yẹn ti wà ń bẹ̀ tó fi ń lọ síbẹ̀ náà tó ti ń lọ gbà òsàn kó tó dín pé wọ́n fún lẹ́ran, kó tó dín pé ó wá di bó ṣe wá dé ní ara yìí. but bó ṣe wá jẹ́ báyìí, àwọn tí ò mọ pé ó pọ eléyìí ó pọ gbá ó pọ àwòpọ̀ kòkò bá bá sásùn, wọn mọ̀ pẹ́ni tó bá fẹ́ pọ ni tẹ́mi bá fẹ́ bọ́ lára ẹ̀ kò sí nǹkan tẹ́ máa fún tó máa jẹ́ mọ́, ó máa jábọ́ lẹ́nu ó máa pọ̀. nítorí now ìgbà tí àìsàn yẹn ti bẹ̀rẹ̀ bọ̀ kò sẹ́ni tó mọ̀, bọ̀ àwa tá a jẹ́ yẹn náà la mọ̀ pé nǹkan ń ṣe, bọ̀ ta ló lè sọ pé ọmọ tán fi ń tajà pé nǹkan ń ṣe tó mọ ẹnìyẹn dẹ̀ máa sọ pé bóyá pé nǹkan tí nǹkan ń ṣe la fẹ́ kówó lé lórí. so ìdí nìyẹn, ìrìn àjò tí wọ́n rìn nǹkan tó ṣe ló gbé wọn dé ọ̀dọ̀ ọba Ẹdùn, wọ́n ti lọ sígbà wọ́n ti lọ sáwo kó tó dé pé wọ́n dé ọ̀dọ̀ ọba Ẹdùn. ìgbà tán dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ rí ìwòsàn ẹ̀fún bẹ̀, ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fi wá fi sọ bẹ̀. ẹ mọ̀ pé ibi tí èèyàn bá ti ń rí ìwòsàn gẹ́gẹ́ bí ibi tí n bá ti ń rí ìwòsàn ibẹ̀ ni máa sọ di ilé tèmi. so ìdí tó fi wá débẹ̀ nìyẹn, bóyá so
èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ. láti gẹ́gẹ́ bá a ṣe gbọ́ náà a gbọ́ pé wọ́n ní ìyá àti bàbá ẹ̀ ò mójútó tó kí lẹ lè bá wa sọ nípa yẹn. Tí ó bá sí pé ó tó bí tá a gbé dé ni ìyá gan bífọ̀ kó tó gùn gan ìyá gan ti fẹ́ bọ́ sórí agbègbè pé ẹ wo lè ya star tí ó bá sí pé bó ṣe jẹ́ ẹ wo òun rẹ̀ ìtorí tiẹ̀ níyà ò ṣe ní jù báyìí lọ ìyá ò ṣe rí ìgbà míì àwọn eléyìí wọ́n máa fi wọ́n lẹ̀ nílé tó jẹ́ pé a máa báyà ẹ̀jà pé kí ló dé nítorí ọmọ kan àwọn tó kù ń kọ́ tó jẹ́ pé wọn ò ní wálé ìgbà míì àmọ́ ìgbà míì èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó máa pè mí pé àbúrò mi jọ ìgbà míì gan wọ́n lè parọ́ lọ́ọ̀ni tẹ́mi ọ̀ ní sọ pé ibi báyìí làwọn wà fèmí tẹ́mi dẹ̀ máa mọ̀ pé ibi tí wọ́n wà rí lé lọ́dẹ̀ máa parọ́ pé jọ afẹ́wọ́ mọ́tò láti ibi kan kò sówó mọ́tò tó jẹ́ pé wọn bá ti bá lè ṣe máa ṣe fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ní pé ó jẹ májèlé ni wọ́n fún ní nǹkan jẹ ni wọ́n nílé babaláwo ẹ̀ tó tẹ fá fún ló kú sí kí ni tẹ́ lè bá wa sọ nípa ẹ̀. nǹkan tó bá wọlé ẹni kó sọ àwa lámọ nǹkan tó ṣe ọmọ wa kó má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi kọ́ ẹni tí ò ní ọ̀rọ̀ lọ́rùn torí ẹnìkan bá parọ́ tó bá gọ síbì kan onítọ̀hún máa jẹ yá bó pẹ́ bóyá because ibi òkè tí nǹkan bá ń ṣe mí ibi tí mo ti ń gbà wòsàn ó di dandan kí n lọ síbẹ̀ ìdí nìyẹn bí kíní yẹn ṣe ló fi lọ síbẹ̀ ìgbà tó dẹ̀ débẹ̀ tó ti ń pè ìkẹ́kọ̀ọ́ wọ́n ti fún lẹ́rọ̀ tẹ́lẹ̀ ó di pé nǹkan yóò ṣe mọ́ ó tún ṣeré pámbẹ̀ gẹ́gẹ́ bí yẹn ṣe sọ wọ́n tún jọ ṣeré wọ́n tún jọ ṣe gbogbo tó dín pé kíní yẹn tó wá padà kí ẹ̀wọ̀n àwáwí ni gbogbo nǹkan tán wí kò ṣe májèlé ló jẹ nǹkan tí wọ́n fún lò fún ìwòsàn òun ló pọ̀. orúkọ tèmi ni Mujidat ẹ̀gbọ́n Destiny. ẹ̀gbọ́n Destiny kí ni nǹkan tẹ́ lè bá wa sọ nípa ikú tó pa Afeez Adesina Destiny Boy. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó pa yẹn ó ti ń ṣe tipẹ́ because táyìn ìgbà tó bímọ so bàtà fẹ́ ṣe ìkómọ òun lọ pè mí ní ọjọ́ yẹn pé oṣù lulẹ̀ wípé nǹkan ó ṣe so wọ́n ṣáà drive wọ́n gbé jáde ṣàbọ̀ gbogbo nǹkan táwọn èèyàn ṣáà ń sọ online wípé ọbẹ̀ ẹ̀dùn ṣe kíní kan ọbẹ̀ ẹ̀dùn ò pa Destiny because normal ibi tí èèyàn bá ṣáà ti ń rí wòsàn nìyẹn wọn máa lọ mo ò lè máa rí wòsàn lọ́dún èèyàn kan ní ìsìnkẹ́ sọ fún mi pé kí n má lọ síbẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ ni pé wọ́n pè ní ọjọ́ Sunday ní ọjọ́ Saturday mo wà níbi iṣẹ́ wọ́n kọ́ pè mí ní nǹkan bí after 12 wọ́n ní ẹ lò níbo lẹ wà ẹ máa bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Destiny but Destiny tẹ́ ẹ sọ yìí ó pè mí fún ara ẹ̀ ó sọ fún mi pé àyẹ̀lọ́ àǹtí níbo lẹ wà mú ni mo wà níbi iṣẹ́ òun fẹ́ kẹ́ wá sọ́dọ̀ òun lọ́jọ́ Sunday mo wá ń sọ fún lórí fún pé tí bá wá sọ́dọ̀ òkè máa ń jẹ́ kí n sùn because àwọn máa ṣeré ipá ni ó dẹ̀ mọ̀ pé mo lọ bí iṣẹ́ lọ́jọ́ Monday ó ṣáà ní pé ká wá mo sọ fún rọ́díà náà ni kò ti pè òun bọ̀ǹgbà tó máa pè mí ní after 12 yẹn rọ́díà lọ́wọ́ kọ́ pé bó mo yẹn ṣe wá bá mi wá pè ẹ́ ìlú àkàmọ́ kí ló ṣẹlẹ̀ Destiny ni o kí ló ṣe Destiny wọn sọ̀rọ̀ mọ́. ìyẹn ta ni àkámọ́ yẹn. dáàdi Destiny. bàbá Destiny ok. àkámọ́ sọ lórí fún pé Destiny ti kú ọ̀gá mi ò mọ̀ pa gbọ́n ọ̀gá mi ṣàṣọ pé àkàlọ́ sùn mo ní àwọn ò lè sùn kán ju ọ̀pọ̀ yẹn ká pè mo ní láti pe grandma mi ìgbà tí mo pe grandma ṣọ́ ti pè é pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní rárá mo pe mọ́mì mi kan náà tó wà ní Ayétòrò mo ṣáà ń pe gbogbo wọn bọ̀ ìgbà tí ilẹ̀ máa mọ́ ká máa dé wọ́n ní ká máa bọ̀ àsọ́dọ̀ bẹ̀dùn báyìí dọ̀dọ̀ bẹ̀dùn Destiny kan ní kó wà ní hospital so mo adé hospital ìbáyé dé hospital wọ́n ní kó ti kú wọ́n dẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́ ọbẹ̀ ẹ̀dún tẹ̀lé wa dé hospital wọn àjọ ṣe gbogbo ẹ̀ ní bọ̀ wọn ò fẹ́ gbà kí n wọlé mo ṣàlọ́gbọ̀n mi wọlé àdègbè ọmọ yẹn lọ sí Ayétòrò ìgbà tá à ń lọ nínú mọ́tò àwọn fídíò kọ̀ọ̀kan tó send online èmi ni mo pe bọ̀bọ̀ tó bá wa gbé because kò sí anybody to help wa èmi ni mo pe bọ̀bọ̀ tó bá mi gbé dé Ayétòrò so ìgbà tá à ń lọ bọ̀bọ̀ yẹn wọ́n ní show ní ọjọ́ Sunday wọ́n máa play ní alẹ́ bọ̀bọ̀ yẹn ló wá sọ fáwọn èèyàn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n ní kò lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe fídíò ó send ẹsẹ̀ ni ẹni ẹgùn post ibẹ̀ ni fídíò yẹn ti káàkiri gbogbo. bí fídíò yẹn ṣe wá jẹ́ òun ni even gan kò yí òun gan because ó wá pè mí lánàá pé kò yí òun àwọn wo ló ń post kọ́ bẹ́ẹ̀ kò yẹ kó ti lè máa post ẹ̀ ìgbà tó sọ pé wọ́n yìn jẹ́ ẹ̀tẹ̀ náà gbà tí adé mọ́ṣúárì mo ò mọ̀ gbà bọ́bọ́ yẹn gùn ò sí ń bẹ̀. nígbà tí wọ́n ń yọ eyín lẹ́nu ẹ̀. mo ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ mo ò mọ̀ gbà tán yọ eyín bọ́bọ́ yẹn gùn ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ kò sẹ́ anybody tó mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ láàrin wa. so gbogbo awuyewuye táwọn yẹn wá ń sọ pé ọba ẹ̀dùn ló pa á ló fún ní poison jẹ. ọbẹ̀ ẹ̀dùn ò fún ní poison ọbẹ̀ ẹ̀dùn ò dẹ̀ pa so ọbẹ̀ ẹ̀dùn kọ́ ló pa ọbẹ̀ ẹ̀dùn ò dẹ̀ fún ní poison toró pọ̀ nǹkan lóòótọ́ mo rí nǹkan tó pọ̀ tíyàn bá kú tó bá fún yàn ní ẹ̀rọ ni ò lè gbé lọ sọ́run ó máa nídìí láti pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ọbẹ̀ ẹ̀dùn ò poison ọbẹ̀ ẹ̀dùn ò dẹ̀ fún ní nǹkan tó máa pa. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí látàrí ọ̀rọ̀ tí àwọn ẹbí olóògbé tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ kílẹ̀ yín gan rí sí fúnra táyé ẹ wò tán yìí ntẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ comment section wa ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà bó bá tó ṣe ń lọ lóòrèkóòrè àmọ́ mo wá
sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé wọn ò ní fi ọ̀rọ̀ wa sàré kọ́gbọ́n o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀. Fàájì Destiny tó bí first born wẹ̀ bóyá ó kún ọjọ́ mẹ́rin tí a fẹ́ lọ gbé ẹran ọbẹ̀ ẹ̀dú ní ìrùn àfẹ́ fún lẹ́ran. Ta ni ọbẹ̀ ẹ̀dú yẹn gangan? Ọbẹ̀ ẹ̀dú Ifáyọ̀mí ẹni yẹn ló tẹfà fún. ok. ó dẹ̀ jẹ́ máa nìyẹn jẹ́ nǹkan tó láìkì ẹ̀ gan-an bí ọmọ bíbí inú ẹ̀ wà ní Destiny wá gba ẹran bàbá ẹ̀ síwájú òun wà lẹ́yìn bàbá ẹ̀ bí sickness yẹn ṣe wọlé yẹn bó ṣe fọwọ́ gbárí mọ́ nìyẹn bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn. ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn? ó ti lọ bí bóyá bíi 2 years báyìí. ok. ṣé o ti ń yé wa. ṣá lọ́rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital báyìí bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn ni ọbẹ̀ ẹ̀dùn gan mọ́ nǹkan kan àwa bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn wípé ó ti rẹ Destiny ọbẹ̀ ẹ̀dùn wá ní Destiny ò gbọ́dọ̀ kú o gbogbo owó tó bá máa ná wa ká máa pè àwọn máà nìyẹn dẹ̀ ń tẹ o wọ́n dẹ̀ ń send owó sí wa ní ẹsẹ̀kẹsẹ̀ hospital kìíní hospital kejì hospital kẹta ìyẹn ọbẹ̀ ẹ̀dùn. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń send owó yẹn nígbà tí àwa rí bí sickness yẹn ṣe ń lọ ọbẹ̀ ẹ̀dùn wá ní mo wá ní ọbẹ̀ ẹ̀dùn ẹjọ́ nítorí Ọlọ́run pé gbogbo hospital tá a dé ẹ̀yin náà lẹ̀ dẹ̀ ń fún wa lówó tá à ń ná yìí ìgbé bá ọbẹ̀ ẹ̀dùn wá ní ọjà kákó máa gbé bọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ ṣoṣo wa náà wọ́n ṣe fún wa lọ́ṣẹ̀ mi gan ni wọ́n ní kí n náà wẹ̀ fún èmi náà mo wẹ̀ fún kan. ìyẹn lọ́dọ̀ babaláwo ọbẹ̀ ẹ̀dùn. babaláwo ọbẹ̀ ẹ̀dùn. ok. adé padà wálé ara ẹ̀ yá kò ṣe mọ́ bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ fàyọ látijọ́ kejì kó mọ àtúgbè lọ lòbí. torí gbogbo ọmọ Nàìjíríà ìsọkúsọ tẹ́ ẹ̀ ń sọ ẹni máa fẹ́ forúkọ ọmọ mi trend ihun tó ṣẹlẹ̀ sí Destiny tí Destiny fi jẹ́ Ọlọ́run pé á ṣẹlẹ̀ sílé ẹ̀. irú àìsàn wo gangan náà sọ pé ó ń ṣe gangan? òkú òru làìsàn tó ṣe Destiny. òkú òru ogó òru irú àìsàn wo nìyẹn mà? táìsàn yẹn bá yà ti mú ó máa ṣe bí wárápá báyìí tó bá dẹ̀ ìyà tó bá ká lójú ẹ̀ tá a ti wá nǹkan lò fún tá a ti wá nǹkan tó bá ká lójú ẹ̀ ó ti sọ di onígangangan ó máa ń sáré kiri a máa ń lé mú ni a máa ń lé mú débi pé aṣáà ń paná ọ̀rọ̀ yẹn àfẹ́ kí gbogbo ayé mọ̀ ìpé ńgbà tó jẹ́ faster àfẹ́ kó mọ̀ tàbá ti lọ sọ́ọ̀tù ta lọ sósì a lọ ṣọ́ọ̀ṣì kò ṣọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan la dé dúró a lọ rí babaláwo a lọ gbogbo àìmọye ilé babaláwo tá a dé àìmọye ilé pásítọ̀ ilé àfáà tá a ti ṣe nǹkan pé kíkiri ẹ ṣá lè kí ọ ọbẹ̀ ẹ̀dùn náà dẹ̀ máa ń sọ yìí pé ẹni tó mọ̀ yìí ò mọ̀ tòun o kó pààrà rí pé òun fi nǹkan dèwà mọ́lẹ̀ nǹkan pé tá a bá tún rí nǹkan a tún máa ń gba nǹkan níta a máa ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn tá a máa ń lò fún ní ibẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ kí Destiny kó máa ṣe mọ́ ọbẹ̀ ẹ̀dùn dáadáa ni pé tí Destiny bá débẹ̀ ó máa ń free ó máa rí bí ṣe sọ́ọ̀tù ṣe sósì ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ ń lera mọ́ ló fi jẹ́ wípé ìfẹ́ yẹn débi wípé ìjọ kan mo dídì pọ̀ ọbẹ̀ ẹ̀dùn pé gbọ́ná láìpẹ́ yìí ni mo bí ọmọ ìfúntífẹ́ yìí fi wá pọ̀ tó báyìí ìfẹ́ yẹn ti pọ̀ jù nígbà tó wá di pé ó lọ sáyé tòrò ìgbà tó lọ sáyé tòrò tó ń ti ayé tòrò yẹn bọ̀ wọ́n pè mí wọ́n sọ ẹni ti fún mi mo ṣàkọ̀rí pé wọ́n gbé gbanú ọba ẹ̀dùn ìgbà tó dẹ̀ gbé débẹ̀ bàbá ẹ̀dẹ̀ pè mí páwọn ti wà ní ọgbà ọbẹ̀ ẹ̀dùn. ìyẹn níjọ́ wo nìyẹn? lọ́jọ́ ṣé kò sí lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. ọ̀sẹ̀ méjì. páwọn ti wà ní ọbẹ̀. ọ̀dọ̀ ọlọ́bọ̀ ọbẹ̀ ẹ̀dùn. wọ́n dẹ̀ ní dọ́ọ̀ ni mo máa yọjú sàmúnà mi rí nǹkan fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ fún pé ó rẹ̀ mí àmọ́ ṣá èmi náà ti bá ti ṣe màá wá wò yìí tí má dẹ̀ pé wọ́n máa ní kò sí nǹkan ayọ̀ ló wà ó wà láyọ̀ kò sí nǹkan gbà tó wá tó bí ìjẹrin ìjàrùn ọkàn mi bẹ̀rẹ̀ sí fa lemọ́lemọ́ mo dẹ̀ pé òpí kíkọ̀ mo ní bóyá ó sùn nígbà tó tún wá di ìjẹta ọ̀sán ìjẹta mo pè mo ní kábúrò ẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ pé tó bá jí o máa rí mẹ́sẹ̀gì mi pé mo ní kí n gbóhùn ẹ̀ ni o ìṣá máa fa ọ̀rọ̀ gùn nígbà tó wá di alẹ́ mi mo ṣe ti ṣọ́ọ̀bù dè mo wá ń ṣe ní kí n bọ́ṣọ kì í ṣe ìyá aṣọ kì í bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ pè mí ní pé ìyàwó bàbá ẹ̀ bá pè mí pé wọ́n ní kí n máa bọ̀ pé bọ̀dá àfẹ́sì tún dákú pẹ̀lú kí ní tó ṣe wọ́n yẹn kí ní ẹ̀rẹ̀ ti ṣe wọ́n kò wá pé ọbẹ̀ náà wá pé ìyá Destiny bolo wà máa bọ̀ ìbádẹ́ ìgbéra ń bá débẹ̀. ìyẹn ní alẹ́ ìjẹta yẹn níbo lẹ ti lọ bá wọn lálẹ́ ìjẹta yẹn? ilé ọba ẹ̀dùn. ṣé bẹ́ẹ̀ gangan ló wà? ibẹ̀ ọ̀dọ̀ ọba ẹ̀dùn ló wà. tí nǹkan yẹn ti ṣe. tí nǹkan tó fi kí nǹkan kò ṣe náà wọ́n ní wọ́n jọ wà wọ́n jọ ṣeré ni wọ́n ní ọ̀sán ìjẹta yẹn gan bàbá ẹ̀ ní ó ṣe fàájì fáwọn èèyàn. bàbá ẹ̀ ní ó ṣì gẹrun tó ló ní ṣò lọ́jọ́ Sunday àná. bẹ́ẹ̀ni so bàbá ẹ̀ náà dádì ẹ̀ náà wà ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ ní ìjẹta yẹn náà. ìgbà tẹ́mi máa fi débẹ̀ bàbá ẹ̀
àtọbẹ̀dú wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o bàbá ẹ̀ ní Ọbẹ̀dú lọ sílé Ifẹ̀ bẹ́ẹ̀ ni Ọbẹ̀dú ò sí ní ilé bẹ́ẹ̀ ni nígbà tí Ọbẹ̀dú wá dé Ọbẹ̀dú ṣe ń wọlé ìyàwó Ọbẹ̀dú gèétí ìfọ̀bẹ̀dú lómi làwọn fi lọ pé Ọbẹ̀dú nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo Destiny jẹ́ mọ̀ kó tó wá pé nǹkan bá ń ṣe Ọbẹ̀dú ò lè fi Destiny lẹ̀ wọ́n lọ sílé Ifẹ̀ wọ́n ṣáwá lọ pé wọ́n nígbà táwọn wá pé Ọbẹ̀dú dé wọ́n lọ́bẹ̀dú wá ní wọ́n lọ́bẹ̀dú dẹ̀ nùyà ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn wọ́n ní kò gbà wọ́n lọ́bẹ̀dú wá ní dìmọ́ ta ti fi ọ̀nà hospital wò àbí ta ti fi tó níbilẹ̀ wò ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital bàbá ẹ̀ ló dẹ̀ gbà mú nínú mọ́tò dé hospital wọ́n fi jọ lọ sí hospital àtọ̀gà Ẹdó gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún mi gbàtẹ́mi máa fi débẹ̀ mi ìbọn Ọbẹ̀dú mi bá bàbá ẹ̀ gbàtẹ́mi dẹ̀ wá dé wọ́n wá dé ṣáàní báwo ni àti pé abiyamọ wọ́n ṣàṣọ mi pé ó fọ́ stage mi gbàtọ́ wáyà mo wá lọ bá ẹ̀gbọ́n Ọbẹ̀dú mi ẹ jẹ́wọ́ fún mi ọba ìṣẹ̀lẹ̀ ní ìyá Destiny kò sí wọn gbàtọ́ wáyà mo wá ní Ọbẹ̀dú ẹ̀yẹ ní tèmi Destiny ti wà nínú àìsàn yìí tipẹ́ kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé nìyí tí gbogbo àjọ mọ̀ tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti lo nǹkan dúdú pé kíní máa ń jágùn ni wípé ká lọ ra tablet fún pé tablet yẹn máa kí ọ̀ ẹ̀ mo ní mo dẹ̀ ṣe kí ni mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógbò fúnra mi mo mú owó mo lọ ra tablet yẹn mo mú fún frosh ìpè kó gbà àdẹ̀lò fún ẹyọ kan lójúmọ́ pé ta bá ń lò fún ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ pé wọ́n á jẹ́ kí ni ẹ máa kí ọ̀ mo ní mo dẹ̀ ní kí frosh lò fún ó lò fún lọ́jọ́ yẹn nígbà tó díjọ́ kìtà kà mọ́dé bàbẹ́ ó ní kí ni gbogbo eléyìí ipò ògùdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́ wọ́n sọ tablet yẹn mo lọ́bẹ̀dú mo ní ọmọ mi ti wà ní sickness yìí ó ti pẹ́ ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́ Ọbẹ̀dú dẹ̀ ní ìyá Destiny mi lè parọ́ fún nǹkan tí bàjẹ́ mo dẹ̀ ní fine wọ́n dẹ̀ ní kíyàwó àwọn kọ́ mọ́ mi wọnú ọ̀dọ̀ wọn àti èmi àtọ́bẹ̀dú àtẹ̀gbọ́n kò sẹ́ni tó fojú kan wọn Ọbẹ̀dú gan sunkún níjẹta èmi ò rí ẹkún lójú babaláwo rí Ọbẹ̀dú sunkún nítorí pé Ọbẹ̀dú wò pé ha ibi tá ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí màá fẹ́ kẹ́ bá wa yọ̀nàná ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣó fún ni tó lò wọ́n láwọn kan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́ọ̀dì ẹ̀ wọ́n gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ àwọn kan ló jẹ poison kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn. ọmọ mi ò jẹ poison o ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo wọ́n gbé dé hospital ló kú sí àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà ń bí báyìí hospital ni wọ́n ti lọ gbé hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú ọmọ mi ò kú sílé babaláwo ó kàn jẹ́ yí pé a ti fara ru a ti di bíi family friend pẹ̀lú àwọn Ọbẹ̀dú débi pé tá a bá débẹ̀ a ní apartment wa tá a máa ń dé sí òun ni o ọ̀rọ̀ mọ́tò tí gbogbo ayé dẹ̀ ń sọ wọ́n ló ra mọ́tò 40 million mọ́tò tó rà ẹ bá wọn gbà tó ti ń dáwó mọ́tò ó dáwó mọ́tò ni o lọ́wọ́ ení jèrè tìtẹ́rẹ́ ló dáwó mọ́tò kò ló ṣólẹ̀ o torí Ọbẹ̀dú gan máa ń sọ fún yín pé ìṣẹ̀dá ò gba nǹkan tó le Ọbẹ̀dú gan lè máa ń jẹ́ kó yé wa yín pé ìṣẹ̀dá ò lo nǹkan dúdú gbogbo ibi tèmi náà bá dẹ̀ dé òṣèlú Ọbẹ̀dú nìkan lèmi láti ṣáájò fọmọ mi àmọ́ nítorí pé tọ̀bẹ̀dú pé wọ́n gbèrú sórí tọ́gbọ̀n máa ń post náà fi rí Tọ̀bẹ̀dú wí o adé kí lórúkọ ẹ̀ ṣe ń jẹ́ Ìlòbí lórí sickness yìí adédọ̀ bàbá kan báyìí tí wọ́n kú bàbá yẹn wà lójú odò báyìí bàbá ńlá adébẹ̀ àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lóríṣiríṣiríṣiríṣi bá a ṣe ń gbé kiri lórí sickness yẹn ìgbà míì everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa sọ pé dọ̀ ìbòyọ gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o gbogbo gbàtẹ́ ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ pé ó lean sickness yẹn ni o. ṣé àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. kò mu drug o ọmọ mi ò mu drug o àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ bọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. wàláì fún láì mo tún fi ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ kó mórí bọ́ nílé pé tí mo fẹ́ gbé ìṣúná wọlé sùn ní pé tó báyìí pé mi kọ́ ni mo bá bí ẹ tó báyìí pé mi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú tó báyìí pé ìfún mi kọ́ ni mo fi rù ẹ fóṣù mẹ́sàn tó yẹ pé èèyàn mi kọ́ ló mu tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣẹ̀yìn ò ní mú ẹ tó báyìí pé òbí ní òbò mi ló ti jáde mo fa ọkọ̀ dání mo fa tọ̀run dání ni tọ́lọ́ ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ Destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ̀ tẹ̀lọ̀ finish ara yìí lọ́dọ̀ Ọbẹ̀dú
Destiny wàláì sọ́nà bí láì o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. èpè òbí wọ́n máa ń sọ yí pé ọmọ ò gbọ́dọ̀ gba èpè òbí. ìwọ́n ti kárí gbélé yìí o wàláì sọ́nà bí láì sí àlùkùránì pẹ̀lú ògùn ọlọ́run tẹ̀ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. gbogbo ibi tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlẹ́màá tó lọ wádùn rẹ̀ tó bá wádùn náà jẹ wàláì sọ́nà bí láì wà máa lé ní òní bá. tí wọ́n bá ń pe gbogbo ṣọ́ọ̀fù gbogbo ayé ní 1 million tipátipá náà máa fi 50,000 lọ ẹ̀. ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o ẹ wò ó ohun ìyá Destiny lẹ́ ń gbọ́ yẹn o tó ń ṣe ìpè fún ọmọdé yìí wípé àfi tí ò bá mu ọyàn mi àfi tí kò bá ṣe pé mo gbé ẹ sínú lóṣù mẹ́sàn-án irú àwọn ìpè báyìí kò yẹ kí abiyamọ pàápàá jùlọ ìyá kó máa fi ìkanra àbí ìtara kó máa ṣe irú ìpè báyìí fún ọmọ o ẹ wò ó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ̀yin náà ẹ wo fídíò yìí lọ síwájú ẹ má wá gbàgbé láti bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. wàláì fún láì mo tún fi ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ kó mórí bọ́ ní èpè tí mo fẹ́ gbé ìṣúná wọlé sùn ní pé tó bá yẹ pé èmi kọ́ ni mo bá bí ẹ tó bá yẹ pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú tó bá yẹ pé ikú mi kọ́ ni mo fi rù ẹ fún oṣù mẹ́sàn-án tó yẹ pé ọyàn mi kọ́ ló mu tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣẹ̀yìn nínú ẹ tó yẹ pé òbí òbò mi ló ti jáde mo fa tó dání mo fa tọ̀hún dání ni tọ́lọ́run ní kó jẹ́ pé tayé ló já mọ́ mi lọ́wọ́ Destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ tẹ lọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù Destiny wàláì sọ́nà bí láì o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. èpè òbí wọ́n máa ń sọ yí pé ọmọ ò gbọ́dọ̀ gba èpè òbí. ìwọ́n ti kárí gbélé yìí o wàláì sọ́nà bí láì sí àlùkùránì pẹ̀lú ògùn ọlọ́run tẹ̀ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. gbogbo ibi tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlẹ́màá tó lọ wádùn rẹ̀ tó bá wádùn náà jẹ wàláì sọ́nà bí láì wà máa lé ní òní bá tí wọ́n bá ń pe gbogbo ṣọ́ọ̀fù gbogbo ayé ní 1 million tipátipá náà máa fi 50,000 lọ ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àṣọ yìí pé èmi kọ́ ni mo bí yẹ pé mo jí ọmọ bí àpò ọmọ ìyá mi ni mo tọ́ àbọ̀ ọmọ ìyàwó mi ni mo tọ́ bẹ́ẹ̀ ni mo rí fún ẹ òun rówó náà ló fi ń sẹ́ẹ̀dì 3 million ló fi ń sẹ́ẹ̀dì 300,000 síyàwó ẹ̀ nígbà bẹ́ẹ̀ náà fi ń ṣe orí burúkú mi ò fi rẹ́ni bá sọ̀rọ̀ nígbà tó o bá rí owó náà tí ò sí kankan fún ẹ mọ́ wà wá mọ̀ ìkó ti ṣèyàtọ̀ bẹ̀rẹ̀ tètè bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́dẹ̀ àwọn aláwọ̀ ẹ̀ o tètè bẹ̀rẹ̀ ti pé àwọn olóògùn ẹ kò ní ìyá iṣẹ́ ìpè fún ẹ àfi tí ẹ bá mú mi lókun àfi tí ẹ bá gba tẹ́gùn lókun nítorí tiẹ̀ mò ń rí ẹ̀bí tí ò yẹ kí n rí nítorí tiẹ̀ mọ́tò ló ra fún mi àbílẹ̀ ló gbà fún mi ni àbọ̀ kan ló tiẹ̀ oṣù pé jẹ́ kí n gbòòṣù kí n fún yàrá mi ní 50,000 tán bí mi ṣe mi jẹ ni ìwọ wo ni ìwọ ọmọ òṣì ìwọ ọmọ tí wọn gbọ́dọ̀ máa ti bẹ lọ́wọ́ ọmọ ìwọ ọmọ tó dẹ́ pé kàrí ẹ̀ kò dá mílíọ̀nù kan láti bàjẹ́ bó ṣe ń gbá orí mọ́lẹ̀ gbogbo ẹ̀ wà lórí fóònù mi tó bá ṣe mistake tí mo ṣe yẹ kó ṣe mistake lọ máa bọ́ tẹ̀ fún online máa bá tiẹ̀ jẹ́ lẹ́nu àdé sọ pé mi jẹ́ náà ni mo bá tiẹ̀ jẹ́ èmi náà ni mo bí èmi náà ni mo finish ẹ̀ tán bó ṣe máa láre kó tó jẹ́ èèyàn náà ayé tó jẹ́ èèyàn tẹ́lẹ̀ ni tó jẹ́ èèyàn lórí burúkú ẹ̀ ń kọ́lé láti bí ọdún mẹ́wàá ni òrí kọ́ tán èmi àtẹ́lẹ̀ jíjọ kẹsẹ̀ bọ̀ ó dẹ̀ mọ̀ mí ó jẹ́ fi mí ṣeré ni ṣé wa èyí tó tún wà lẹ́ẹ̀kẹ́ náà kò tún ní kò ní rán ọmọ ọwọ́ ẹ̀kọ́ níbẹ̀ ìwọ́n fẹ́ pọ̀ máa láre kú ni. irú èpè burúkú wo lélẹ̀ kí ni ọmọ yẹn ò bá lè ṣe ẹ̀yin òbí ṣe rí báyìí wọ́n ní wípé àṣegbé kò sí láyé àṣepamọ́ ló wà ta ló mọ̀ wípé irú ọjọ́ òní máa wáyé ta ló mọ̀ wípé èpè tí ìyá yìí ṣẹ́ fún ọmọ ẹ̀ nísìn èèyàn kan máa wú jáde ẹ̀yin abiyamọ tá a bá ti fi ẹnu wa súre fún ọmọ ẹ má jẹ́ ká máa ṣépè fún torí ènìkan torí ọ̀la ni àti wípé ṣẹ́yìn mọ eléyìí òkè tó ń kọjá lọ tó ń ṣe àmì sí ìyá yẹn lè ṣépè fún ọmọ yẹn àtọ̀fitara kó má ní intention bóyá Destiny ó abandon ìyá ẹ̀ bóyá kò tọ́jú ẹ̀ àbí ó go against instruction ìyá ẹ̀ torí ó dárúkọ pé ìwọ àti bàbá ẹ̀ nǹkan bẹ́ẹ̀ tí ẹ lọ ń ṣe ṣé ẹ rí báyìí nísìnyí ìyá náà nísìnyí á máa sunkún á ní ọmọ òun ti kú ṣé tó bá tún wá ń rí online nísìnyí ó ń trendy pé wọ́n ní wípé èpè tóun ṣẹ́ fún Destiny boy òun ló pa ọmọ òun àwọn òbí kan wà wọ́n ti fi èpè ṣe wọ́n ẹni smọ́sì olórí burúkú ọmọ òfò ayé ẹ má bàjẹ́ ni tí ayé ẹ bá má bàjẹ́ tán ẹ má máa sunkún òfò kiri ẹ má sunkún ìyà kiri kí ló wà bẹ́ẹ̀ kí ló wà bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣàdúrà fọmọ ẹyẹ máa ṣépè fọmọ ẹyin náà wò nísìn àwọn ayé wọn gún jáde ni tó o bá ti kú oríṣiríṣi báyìí ló wọn máa surface online àti nǹkan tó pè ní nǹkan àṣírí tó ṣe pamọ́ òun ni ayé máa gbé sí gbangba tó máa ṣíwòwò ẹ tó máa ṣí díẹ̀ sí gbangba èyí lè wò sí èpè kàǹkà èpè kàbìtì èpè pọ́npọ́n alọ́kùnkùn mọ̀ sí bóyá èpè náà ló pa torí àgbàtà máa ti bá Wizkid kan ní báyìí kò gbérí mọ́ ogún ò fọ́wù mọ́ bó ṣe ráìsì yẹn báyìí tó ṣáìn òun lọ́wọ́ wáá ọ̀tán ọjà ló ń gbé kiri kó máa fa nǹkan mo nígbàgbọ́ pé lè máa kọyìn lọ́gbẹ̀yìn ìyá ilé pè
any small thing èpè any small thing èpè bẹ́ẹ̀ náà ni sórí kan tí mo ṣí ẹ̀gbá yẹn náà tí ìyá yẹn fi èpè bá gbogbo ayé ọmọ ẹ̀ jẹ́ tí àwọn èyí tó ya olè èyí tó dé amúrabà èyí tó ń gbá bọ́ọ̀lù tó ṣépè fún pé ó máa lọ gbá bọ́ọ̀lù látàárọ̀ ó máa dé lálẹ́ ẹsẹ̀ yẹn máa kán dànù ni kò pẹ́ nígbà tí ògo ọmọ yẹn tó yẹ kó máa fọhùn ni ọmọ yẹn lọ ṣubú tí ẹsẹ̀ yẹn kán wọ́n lè gé ẹsẹ̀ yẹn dànù wọ́n gé dànù ọmọ kan tó yẹ kó máa ń gbàwẹ̀ tó máa ń gbàdúrà láàrin wọn òun nìkan ló ṣoríire tó lọ sí US ọmọ yẹn dẹ̀ gbàgbé ẹ̀ kò dẹ̀ rántí ìyá ẹ̀ ó dẹ̀ sọ pé òun ní rántí ìyá òun pẹ̀lú báwọn èèyàn ṣe dá sí mo ẹ ṣe sórí yẹn táwọn èèyàn bẹ̀ ìyá ẹ̀ wà ní abẹ́ bíríìjì ìjọra tó ń ta obì tó bá yẹ pé èpè ló mọ̀ ń ṣe fún ọmọ ẹ̀ máa ṣẹlẹ̀ wá jèrè tó bá yẹ pé àdúrà náà ló mọ̀ ń ṣe fún ọmọ ẹ̀ máa ṣẹlẹ̀ wá jèrè ẹ̀yin òbí náà kẹ̀ tó bá ti ní fèmù báyìí tó bá kẹ́ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ń ṣe fún yín tó bá ṣe fún yín mọ́ èpè lẹ́tí máa ránṣẹ́ sí kò sí wàhálà náà ṣe bí wọ́n lọ fún òbú ẹbí tó bá dẹ̀ fi ẹnu ẹran lọ sí sàárè ìwọ náà ni èrè náà ló jẹ ó dàbọ̀. ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ ikú Destiny Boy kí ló fà á kí ló pa ọmọdé yìí gangan àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ àwọn àgbààgbà tí wọ́n mọ ibi tọ́mọdé yìí rì sí gbogbo rẹ̀ pátápátá ni wọ́n ti ṣàlàyé nínú fídíò yìí o ẹ wò ó kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé láti bá mi náà tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa ẹ ní fi gbọ́ ọmọ sí o. ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbéṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìn ní òrùbó bóyá ló lo oṣù 3 tó kù yìí wọ́n lè kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o lẹ́nu lẹ́yìn tẹ́ gbé ìyàwó sojú ìyàwó kan àmọ́ pé ìyàwó kan náà ń ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ ní ta káìtì o mi ò wá advice yín o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú oṣù gbóná tẹ́ gbé lọ́mọ yìí lórí ló jọjọ orí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ iná rẹ̀ lọ́ ń gọ́gùn tẹ́ lọ́ ń wo oṣù gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣù tẹ́ ẹ ṣe Destiny Boy ti kú kó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí ìyàwó ẹ̀ bí n bá mọ́ ìyàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ bí mi ò ní fẹ́ ìyàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣòro ògùn owó ẹ jẹ́ kó rí máa pé wàá wà nù kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dó ìyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gùn ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ tí bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rìn òun náà dẹ̀ lè fún ìjà mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe program lórí bọ̀bọ̀ yìí ní last year nígbà tí mo rí eré tí bọ̀bọ̀ yìí ń sá ọlọ́run ti ṣàánú ẹ̀ ọlọ́run bú ẹ̀ láṣìírí o ti lówó ti ní mọ́tò ayé ẹ̀ nítumọ̀ àmọ́ mo rí àwọn traces kọ̀ọ̀kan nínú ìrìn àjò ẹ̀ mo rẹ̀ jáde mo ṣe program lórí ọ̀rọ̀ náà ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé ní adẹ́sìn mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí n bá rí àrídájú rẹ̀ Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan báwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló wàríjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nu hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lẹ̀ lórí tó fi gbérú ọmọ báyìí tó fi gbèsè ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ lé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan fóònù mi sìn ni mo rí i pé Destiny o ti pààyàn alcohol ọmọdún mélòó ni mo wá fẹ́ kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ́lọ́rùn pa ẹlòmíì Destiny yìí àfọwọ́fà ni o torí pé ẹni táyé ti mọ ẹni tó bá lo fẹ́ ṣògùn òkìkí o ti ní òkìkí níwọ̀nba o ti ní owó níwọ̀nba wà á rí àwọn èjì ẹ táyé wọn ò dá tó ẹ wà á rí àwọn tó ti jù ẹ lọ́tọ́ ti bírù ẹ lọ́mọ táyé wọn ò dá tó ẹ mọ́tò tọmọ yẹn máa ń gùn má dẹ̀ 150 million ọmọ 22 years iṣẹ́ wo ló ṣe débẹ̀
iṣẹ́ wo ló ṣe débẹ̀ kò ṣe ó gbé ìdọ̀ tó bá kú la fẹ́ pítì náà gbogbo ọkọ la fẹ́ pàrọ̀ IPC rest in peace kọ́ tó ń fún ara ẹ̀ tí rest in peace àwọn ṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ìyá aládìjọ́nù lọ́ lò fún ẹ ó lọ ṣiṣẹ́ padà fálùjọ́nù ó bá dẹ̀ jẹ́ pé èèyàn lọ́ lò fún ẹ tó fi ń rí tó fi ń gbé owó wá ó fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn ní lẹ́yìn tó bá kú tán ìlú wo ló fẹ́ dé láyé ó ti lọ China ó ti lọ abroad ó ti lọ Cairo ó ti lọ ṣaṣa nílùú tí Destiny Boy ti dé ní ìlú yìí 22 years ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ríkù Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní ó bá jẹ́ pé 10 million lẹ́gbàá lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó wó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan lẹ́lòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ̀ tó ṣe fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ó mọ́ ó dẹ̀ lọ ṣe oṣó gbóná fọmọ lọ́mọ nítorí pé kọ́lé sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọmọ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wáyé tẹ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi ò kọjá àwọn bébí màmá tá a mọ ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi ṣe program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ìṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ Ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògbó Ọlọ́run bí wọn náà bá bí gba ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ́ máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtí bá so máa bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtòṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tí wọ́n fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni o ti mọ̀ ìpógun owó ni ẹ wá ṣe oògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ ló yẹ kẹ́ ṣe èyí tí ò ní nípa lára fún ló yẹ kẹ́ ṣe ẹ ti pa nígbà tó ti kún sìn ṣebí ìṣẹ̀ṣe lòun náà promote ẹ má dàbí mo sọ last 2 months mo ní mo pe Portable mo pè sákèésì ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí o àwọn ẹni tó bá ń tẹ̀lé mi o ìyá Portable ló ń jẹ lọ́wọ́ yìí èmi ò ní ìdí sọ pé mo ò ríran sí yàn tí bá ti jáde tí mo fún ẹ ní kìlọ̀ mo fún ẹni tọ́nà bá ní kó go viral ó rí bóde ẹ̀rí ó di tiẹ̀ mi ò jẹ́nu ọlá rẹ̀ bó bá kú ó kú fáyé ṣé wá kún sí ayé ò máa jáyé lọ ni ó dùn mí púpọ̀ nítorí tá a bá wé èjì ọmọ yìí tó bá over 20 years àbí kí n sọ pé wá pọ̀ ju àríwá 22-23 àwọn èèyàn kan wá ń post àwọn pa RIP wèrè wo kò rest in peace eléyìí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ gbàgbé lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ má yẹ ká máa fọ ọ̀rọ̀ sábí àwọn sọmọ́ iṣẹ́ àlùjọ̀nù wo ló fẹ́ ṣe tó ní lọ jíṣẹ́ padà fáwọn àlùjọ̀nù tí wọ́n mọ̀ tẹ̀ tí wá sàn díẹ̀ ju tó gbólógun wo lọ kálùjọ̀nù ló máa gbówó wá fún ẹ ó sàn ju kó lọ ju ṣògùn wo lọ àlálòkù àná bó bá ṣe ó lọ jẹ́jẹ́ tẹ̀wọ́n náà oògùn ó máa ṣe ẹ̀mí rẹ̀ kúrú ni o ò lè tọ́jọ́ ẹ lọ wo gba ẹni tó lóògùn owó láyé ọ wá pẹ́jù láyé 10 years ni tó jẹ́ lóògùn owó 10 years ni n tó bá mówó yẹn tó exist dàsìkò yẹn mo fi Ọlọ́run búra nínú kó máa fi àwọn èèyàn bọ oṣù owó ẹ̀ ẹ má parọ́ fúnra mọ́ kí ló dé tẹ́ wá ń pa gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọjọ́ ọ̀la kí ló dé tẹ́ ń gbé iṣẹ́ gbóná lé wọn lọ́wọ́ Sàlónà ẹ̀ kìlọ̀ fún gbogbo wọn fara wé Portable jẹ́ pé àdánwò tó ń rán bó ṣe wà yẹn ó ju ìṣẹ̀mí ayé rẹ lọ ìta ní gbogbo yín wò ẹ mọ tó ń ṣẹlẹ̀ sínú ilé o ẹ pé Sàlónà ṣàkíyèsí ẹ bá mi ṣe program yìí o ẹ pé Sàlónà ṣàkíyèsí bọ́ bá kú wọ́n tán nu ayé nù ayé ó máa jáyé lọ kọ́ máa gbàgbé irú àwọn fáǹsì wọn tí wọ́n yìn wọ́n lónìí wọ́n á padà yìn ẹlòmíì lọ́la tó máa gbàgbé wọn kí lẹ̀ ń sáré ju eré ọ̀la ó ti pọ̀ jù Ọlọ́run ti ṣàánú ẹ̀ ó ti nílé ó ti ní mọ́tò
o ní owó níwọ̀nba èwo làbọ̀rọ̀ tún lọ ṣẹ́ṣẹ́ owó àwa ní RIP kí ló ń rú bí o kò rest in peace torí pé wà lórí ìrìn báyìí ẹ jọ̀ọ́ ẹ má bá pe àwọn ọmọ yín ṣàkíyèsí gbogbo ẹ̀yin òbí ìyá kí ló ń porúkọ ọmọ yìí náà kí tó ń ṣe títọ́kì yìí ẹ kìlọ̀ fóun náà ó ń dáná lábẹ́lẹ̀ ó ń fi ọ́ bojú bẹ́là ẹ post kìíní ìmú ẹ bá mi share rẹ̀ mi ò nídìí pé mo sọ pé mi ò ṣe àwọn pásítọ̀ kọjá tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sáré lọ ṣe fídíò no ẹ sọ kọ́ wà very careful oríire ẹ̀kọ́ tó ń lò ó jọjọ orí wọn lọ tó bá pa yín pa báyìí wọn ò mọ babaláwo wọn tó máa lọ bá o wọn ò mẹ́ni tó máa lọ gbé eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbéṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí mi ò rò bóyá ló lóṣù 3 tó kù yìí Ifá kinní kan lórúkọ máa nìyẹn máa rántí torí pé òun náà ológun owó ni àṣírí yín tún náà àmọ́ àfẹ́ dá sí i nítorí kọ́ máa sọ pé ẹ bá sọ di ìjà ìsìn ni ló jẹ́ ká dákẹ́ lórí àwọn aburú tẹ̀ ń ṣe inú ayé fún wa náà wáyé kí ló dé fà á àbúrélé wà níbẹ̀ náà àwọn oṣólẹ̀ kéékèèké tí ò jọjọ́ orí ọmọ ọdún 15 years lọ tẹ́ lè fún wa wáyé tẹ́ lọ gbé oṣólẹ̀ tó ju ẹgbẹ́ bàbá ẹ̀ lọ lé lọ́wọ́ tẹ́ dẹ̀ mọ̀ pé oṣólẹ̀ láyé ẹ̀mí ló máa commit nítorí pé tó bá yẹ kó lo 50 years láyé oṣólẹ̀ máa gbàdá 3 ń bẹ̀ àfi tí sára bá pọ̀ àbí tó bá mọ ètùtù ṣe lókù tó mọ sàrà ṣe lókù tẹ́ ẹ̀ bá mọ àṣírí iṣẹ́ kí ló dé tẹ́yìn olórí burúkú yìí ń pa àwọn ọ̀dọ́ ẹ kìlọ̀ fún Portable ẹ kìlọ̀ fún àdánwò tí ó máa kó sí òun ló ti ń kó sí títí tí ó fi kú kó ṣọ́ra lórí ẹ̀ ẹ lọ kìlọ̀ fún Sàló Ọlọ́run ò ní jẹ́ kí n sọ ohun tí mi ò rí ẹ kìlọ̀ fún kó ṣọ́ra kékeré ní ìdó ṣẹlẹ̀ lọ èyí tó ń bọ̀ jù yẹn lọ ẹ kìlọ̀ fún kó ètè pẹ́rẹ́ padà wálé kó má gbé iṣẹ́ gbóná lé lórí bó o lògùn òkìkí ẹ̀mí rẹ ló máa lọ sí bó o ṣògùn owó ẹ̀mí rẹ ló máa lọ sí kí lẹ ti wá ń bá ká gan bó o bá ṣògùn owó tó lo inú ayé àti kọ́mọ ẹnu ayé pé wà padà ní owó ni o torí pé nǹkan tí ò sí inú ayé rẹ àlè fún ẹ àyàfi tó bá gba ẹlòmíì fún ẹ ló kù ẹ̀mí tẹ́niyẹn iye tó bá yẹ kó dẹ̀ lò láyé ló máa fa ọdún rẹ lò wọ́n á tún pín inú ẹ̀ èmi ò advice èèyàn kó má ṣògùn owó Ọlọ́run ní jẹ́ kí advice yín ṣe gbogbo ilẹ̀ tí lọ ṣẹ́fà wọ́n ti ń gbé ọ̀ṣọ́ gbóná wọ́n ti ń gbé sábẹ́ Ifá wọ́n ti ń parọ́ fún yín pé Ifá ló jẹ́ kẹ́ lówó Ifá kọ́ Ifá ò sọ̀rọ̀ tó lówó ẹ̀kọ́ ní Ifá ìmọ̀ ní kò sọ ẹ́ dolówó Ifá dàbí pé kéèyàn lọ kàwé ni o tó bá stọ́dí ìwé tó bá mọ ìrìn rẹ̀ rìn o lè gbọ́nà ọbẹ̀ kó fi jẹ lọ àmọ́ wá sọ pé tó bá ti ṣẹ́ bá wà lówó ìwọ ló wá jókòó wà láì kódà iṣẹ́ rẹ̀ ò ní tẹ̀ta àmọ́ wọ́n fi Ifá yẹn kàjọ yín láti fi wọlé tó bá gbé Ifá fún yín tán wọ́n wá gbé òṣòlẹ̀ tó gbóná lé yín lọ́wọ́ pẹ̀lú ẹ wá lò láàrin oṣù méjì ẹ wá dé ẹ wá believe pé yes Ifá ti ṣe Ifá kọ́ ló ṣe o Ifá kọ́ ló ṣe o èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ o èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ Ifá bíi ti báwo ohun tó ń dùn mí ni pé ẹ̀ ń pa àwọn ọmọ yìí ẹ̀ ń pa wọ́n ẹ̀ ń jẹ́ káwọn ọmọ yìí kú kóró àwọn èèyàn kọ́ ló bí wọn ṣe bí wọ́n lọ ní ọmọ ẹ lọ wo ọmọ tí babaláwo tó ṣiṣẹ́ bọ̀bọ̀ yìí tó ṣiṣẹ́ fún ìtọ́mọ yìí post lẹ́nu bí oṣù méjì màá lọ́wọ́ àpost ẹ̀ ẹ lọ wo àwọn ọmọ tó nǹkan bí iléèwé ló máa kó wọn sí kò ṣe ìdífà báyìí tẹ́ ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹ kàn pa wọn pakúpa gbogbo ẹ̀ wá ń fífa bojú ẹ̀ ń fífa bojú ẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àṣírí yóò tú o pẹ̀lú ògùn Ọlọ́run ikú gbóná lẹ́yìn òkú àyàfi tẹ́ bá jáwọ́ nínú ìmọ̀ àbùwà burúkú nǹkan tẹ́ lè lò fúnra yín tẹ́ ń ṣe fáwọn ènìyàn ẹlẹ́ni lókù àfi tẹ́ bá jáwọ́ ń bẹ̀ yóò dùn mí nítorí pé mi àtọmọ ìtìjọ ṣe rí nígbà tí Ìgbìn Ọ̀run kú mo jáde mo sọ̀rọ̀ mo jẹ́ kó yé wọn pé Ìgbìn Ọ̀run ọmọ tiwa ni kó tó di pé Ọlọ́run ṣàní Ọlọ́run sọ pé ó yá tí ó ti gùnkè everybody gba okun yà àmọ́ destiny Agége gbogbo àti máa ń pàdé àti Ṣáńkó àti Kónkóló Ọ̀àlìjí àti a máa ń pe owó ọjọ́ ti pẹ́ nǹkan tí mò ń sọ ìtí over 15 to 20 years nsìn a pàdé lágége ká máa lọ ṣe fàájì ká máa ṣayé ń bẹ̀ ló jẹ́ pé tí ẹni tí ń bá tá ti jọ ṣe rí tó bá kú ikú tí ò tí yẹ kó kú ó máa ń dùn mí ló máa ń mú mi jáde àìmọye ẹni tó kú nígbà tí kí lọ́pọ̀ orúkọ ẹ̀ tó kú ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn èwo ló kàn mí mi ò jẹ́ inú owó ẹ̀ náà kò ń ṣèyàn mi ojoojúmọ́ dẹ̀ lèèyàn kú
nígbà tó ṣe lè tíátà kan kó kò sí nǹkan tó kàn mí nínú ọdún yìí náà ni nínú January yìí náà ni kí ló kàn mí bẹ́ẹ̀ kò kàn mí náà àmẹ́ni tá a ti jọ ṣe rí tó bá kú ikú ta lérò pé kò yẹ kí ẹni kú ẹ jẹ́ ká kọ́kọ́ tírèsì kí ló lè pa ká wá gbé ìtaari pé ó lè fa sábàbí rẹ̀ ẹ já délé lórí oṣó gbóná tẹ gbé lọ́mọ yìí lórí ló dọdọ orí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ yìí náà lẹ́ lọ́ ń gbọ́gùn tẹ́ lọ́ ń wo oṣó gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣó tẹ́ ẹ ṣe adẹ́sìgá ọlọ́ọ̀ má jẹ́ kí n parọ́ fún yàn o àìmọye iṣẹ́ ọ̀la ló wà tó lè ṣe fún ọmọ tó lè ṣe fún yàn tí ò ní la ẹ̀mí lọ wáyé tẹ́ ẹ̀ ṣe gbóná fáwọn ọmọ yìí tó jọjọ́ orí wọn lọ àwọn bàbá wa láyé jọ yẹn kọ́ tó lè sọ pé àwọn fẹ́ máa lo iṣẹ́ oṣó gbóná wọn over 50 years okay wọn náà fẹ́ ṣiṣẹ́ yẹn kalẹ̀ fáwọn ọmọ wọn over 50 years okay níṣẹ́ gbóná wà fún àwọn arúgbó wáyé tẹ́ ń gbé fọmọ kéékèèké kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń pariwo ìṣẹ̀ṣe lẹ́nìí ifá ṣe kinní kan lẹ́nìí ifá ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ń parẹ̀ náà mọ̀ ń parẹ̀ òṣìlẹ̀kú lẹ̀ ṣe on social media òṣìṣẹ́ ti báyé ń jẹ́ àwọn èèyàn náà dẹ̀ fẹ́ràn pé ká post nǹkan kọ́ wá rí pé ẹni ìlú nílé yìí ilé yìí fine àwọn ẹni tó ṣiṣẹ́ oṣù gbóná fún gba 10 million bí owó nǹkan tí ò lè ṣe fúnra ẹ̀ ó gba 10 million lọ́wọ́ eléyìí nǹkan tí ò lè ṣe fúnra ẹ̀ òun náà ti dolówó náà ó yá sọ fún mi nígbà tó ṣe fá 1 million naira 1 million naira ìfà 1 million ìyẹn ò túmọ̀ owó tí wàá máa fi pa ẹran lé lórí lọ́dọọdún o kò túmọ̀ sàárà mi tó máa pẹ́ pé ó yẹ kó o ṣe o ẹ ti stupid ó kọ́ dùn mí ní ọdún náà gbọ́dọ̀ tá à ń sọ yóò jí mọ́ torí pé kò wúlò bó dẹ̀ wà láyé náà bí wọn bá sọ kò lè jí mọ́ kò lè wúlò fún nítorí pé nǹkan yóò ṣẹlẹ̀ sí kò ní gbà wá gbọ́ lẹ́ni asọ́ lónìí sìn lẹ́yìn rẹ̀ ní kẹ́yìn tó ẹkù kẹ́ lè fi kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kó gbéṣẹ́ gbóná lé lọ́wọ́ Ifá ò sọ yín dolówó Ifá ló ń tara rẹ̀ láti sọ yín dolórí burúkú tó ń já ẹ̀mí kúrú àwọn kan náà ti lọ ń jẹ gbèsè ǹjẹ́ ẹ̀gbọ́n téèyàn kọ́ sọ tó wá sọ́dọ̀ mi ó lọ jẹ gbèsè 1.5 million ló lọ fi ṣẹ́fà mo fi dálẹ̀ lé jáde ni tó o bá fi 1.5 million ẹ̀gbọ́n tó bá kó sórí bísínẹ̀sì ẹ̀ tó o bá fọ́ mẹ́wàá jẹun wà dé mílíọ̀nù àná ewé wèrè àmọ́ olótìtọ́ pọ̀ kí n lẹ́yìn létí yín lójú yín nǹkan tó máa ń kó ba yín nìyẹn olótìtọ́ kì í lójú kò kí n lẹ́yìn lójú ẹ̀yìn wèrè yìí akọ̀ǹkún torí yín pé ká máa fokú gbóná kú ni Destiny Boy ti kú ó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ ó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ fi mi ò ní fẹ́ yàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣòro ògùn owó ẹ jẹ́ kó rí máa pé wàá wà nù kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dóyàwó ẹlẹ́gbẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gun ò ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ ti bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rí òun náà dẹ̀ lè fúnjà irú wọn lọ́ máa sọ pé àdúrà ò gbà mọ́ kò sí tó ń jàdúrà torí pé wọ́n ti rí oṣó lẹ́ẹ̀kan tó ń lò tẹ́ bá ti gbẹ̀rẹ̀ kan náà tó kù ti gbé wá ẹ gbàgbé pé òkú tá lọ bá lọ yàn bọ́ ń bọ̀ òkú tẹ́ tó gbé wá fún yẹn ó sì ń padà wá já ẹ̀mí rẹ̀ bọ́ ẹ lè jẹ́ kó tán yìí ẹ lè kúnú ayé ẹlòmíì kan tiẹ̀ tó bàjá ẹmọ yẹn tó máa pè mí tó máa ní kódà kó má ju ọdún kan lọ òun gbọ́dọ̀ kú ó ṣe wá kú tó bá jẹ́ pé déédéé ọdún kan yẹn làṣeyọrí rẹ̀ máa pé tó máa lówó ńkọ́ wáyé tó máa kú mo ṣe last 2 weeks mo ní ọ̀pọ̀ ẹ̀dá ló lówó o ti sáré epo lówó tó ń sìn yes very good ibo tiẹ̀ wàá mọ̀ wá sáré epo lówó ọlọ́run wá sọ pé olówó yẹn yálà ọ̀nà tí ò da ọ̀nà èṣù báwo ló ṣe fẹ́ sáré báwo ló ṣe fẹ́ rí ẹ̀mí lò ìjó sáré rẹ̀ bí ó rèrè rẹ̀ sá owó yẹn ti control ayé ẹ̀ ó jẹ́ kẹ́mi rẹ̀ control rẹ̀ ipò owó tí mo ní ìbámu yẹn pẹ́ láti lò ó wàá lo 3 years ó lo 4 years ó lo 5 years ó lo 10 years tó o fi jẹ́ ọlọ́run ní pé ó ní wọlé dáadáa ó ní wọlé dáadáa tó o pé benefit tó fi ṣògbó owó yẹn kò yé mi náà sí kò yé mi mọ́ èmi kò lè ra ayé ṣe ni ayé ti ṣe ẹ́ sìn ṣó yá ẹ jẹ́ kó kájẹ́ kó rí wa máa pé reason before you do something tó o bá ti ṣe nǹkan tó wá máa reason béèrè lẹ́ni náà kọ́kọ́ reason kọ́kọ́ wo not negative àti positive nǹkan tí nǹkan yẹn lè mú wa tó o bá ṣe tó o bá tiẹ̀ wá succeed yẹ ìjẹ́ solution wà fún. Ó dùn mí gan o nǹkan tó jẹ́ ń ṣe pé ẹ̀ṣẹ̀ dé láti program ó yẹ kí n rest ni orí gan fọ́ mi ṣùgbọ́n bí mo ṣe rí báyìí tí n bá ti sọ tinú mi yẹn mi ò ní rònú yẹn sùn kí ló ń ṣe wá kí ló ń ṣe especially àwa ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ gbé yàwó sojú yàwó kan àmọ́ pé yàwó kan dẹ̀ ń ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ fi ń ta káìtì o mi ò wá advice yẹn o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú lọ ṣe owó tó torí ẹ̀ kú yẹn ẹlòmíì lọ́mọ ìyàwó ẹ̀ á ná fún ẹlòmíì lọ́mọ rẹ̀ obìnrin á fi láfi be friend ẹlòmíì lọ́mọ rẹ̀ ọkùnrin láfi gbé lọ abroad ìwọ tó wá kúkú yẹn òkú gbé eku Destiny dùn mí púpọ̀ kò sì sí nǹkan tó jẹ́ ó dùn mí kó jẹ́ pé ó jẹ́ ọmọ kékeré àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn fún ẹ ní lálẹ́ bẹ́ẹ̀ bá bí ìgbà ọmọ ṣojú gbogbo wọn ti kú gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn fún iṣẹ́ gbóná yẹn ẹ ní lálẹ́